Wako mesara orawa ora fa speaker yẹn lọ sọ́hùn yẹn kò gbé ilé fa lọ sọ́hùn. Ó gbé lọ wá kó lọ gbé sọ́hùn yẹn. Kọ ẹ̀yìn yẹn sógiri. Ọmọ padà wá ní. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Kára ọpẹ́ wa pé alhamdulillahi rabbil alamin. Ọlọ́run tí a dúpẹ́ fún yìí náà ni Ọlọ́run tí ó ní agbára láti ṣe gbogbo nǹkan, tí ó sì gbé gbogbo nǹkan kalẹ̀ níbọ̀ tí wọn Ọlọ́run fúnra rẹ̀ àti bóun fúnra rẹ̀ ti fẹ́, tí ò ṣe yí padà kúrò ní bọ́lọ́run ti fẹ́, àfi bọ́lọ́run ti fẹ́ yẹn nìkan náà ni ó máa rí. So àwa tara pé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a tara báyìí
atọrọ ìkẹ́gẹ̀ fún aṣíwájú wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, kí ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó máa bá aṣíwájú wa àti gbogbo àwọn èèyàn tí Ọlọ́run kó ti Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, kọ́lọ̀n dákun bá wa ṣe kẹ́ṣẹ̀gẹ́ rẹ̀ fún wa, kó wá wọlé abẹ́ àwọn tí Ọlọ́run ọba kádàrá tó ṣe lẹ́ni ẹ̀ṣà, táwa náà bá wọn, tá a rí wọn, tá a mọ̀ wọn, tá a ń rí àwòkọ́ṣe rere lára wọn. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́gẹ́ fún gbogbo wọn, látòrí Maulana al-Sheikh Adam Abdullahi al-Ilori wa Sheikh Kamaluddin al-Hadabi wa Sheikh Tajul Adab Tajul Mu'minin, Sheikh al-Muzammil, Sheikh Yusuf al-Ibuaji. Olúwa Ọlọ́run dákun, ìwọ lọ́ba tó nìkẹ́ lọ́dọ̀, tó lè kẹ́ wọn, Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Àwọn tí wọ́n wá kù láyé, Ọlọ́run dákun bá wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bákan náà ládàáyìn rí atọrọ kẹ́gẹ̀rẹ́ fún Maulana Fadilatu Sheikh Mustapha Zuglulu Sunusi, Ọlọ́run bá wa ṣàlékún kẹ́gẹ̀rẹ́ fún wọn. Bákan náà Maulana Sheikh Muhsin Aidu wa Sheikh Abdullatif Yamuni wa Sheikh Jirjis Aqadu rahmatullahi ta'ala alayhim ajma'in. Olúwa Ọlọ́run dákun bá wa ṣe kẹ́ṣẹ̀gẹ̀ fún wọn. Bákan náà Maulana Mudirul Markaz Sheikh Habibillahi Adam Abdullahi al-Ilori, àlékún ẹ̀mí gígùn, àlékún àlàáfíà, àlékún ìṣọ́, àlékún ìdẹ̀ra. Olúwa Ọlọ́run dákun bá wa túnbọ̀ ṣàlékún rẹ̀ fún bàbá náà dáadáa. Ọlọ́run dákun kó bá wa ṣàánú fún wọn, kó sì má dá wọn lágara, kó sì dákun má dá wọn dára wọn nígbà kankan. Bi akil hayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Na'am. A rí pé àkọlé ọ̀rọ̀ wa yìí ó ń dá lórí wípé kí ni ọjọ́ orí ìyá wa Khadija rahmatullahi alayha, Ọlọ́run bá wa kẹ́ wọn, nígbà tá Ànábì fẹ́ wọn níyàwó. A rí wípé àwọn ọ̀pọ̀ ọ̀rọ̀ lájogún bá jẹ́ pé tá bá bẹ̀rẹ̀ sí ní ka àkọọ́lẹ̀ tó pọ̀, yàtọ̀ sí wípé a kàn gbọ́ bẹ́ẹ̀, a gbà bẹ́ẹ̀, a wá máa padà rí wípé yóò yàtọ̀ sí bọ́lọ̀ ti kádàrá wípé kí wọ́n gbé ilé wa lọ́wọ́. Ìhun náà ló fi já sí wípé ní ọ̀rọ̀ ẹ̀kọ́ Islam, Ọlọ́run ló ní ìmọ̀ rẹ̀ lọ́dọ̀, òun ló sì fi ta àwọn kan lọ́rẹ. Ká ṣèwádìí nípa ọ̀rọ̀ mímọ̀ tó ṣe pàtàkì ní ẹ̀ẹ́n tí wọ́n ń pè ní at-taqlidu náà ni wọ́n ti sọ bẹ́ẹ̀, ká gbà bẹ́ẹ̀. Ọlọ́run gan ò gbé ayé kalẹ̀ bẹ́ẹ̀. Tọ́lọ́run bá fúnra rẹ̀ máa ń fi fún wa láǹfààní pé alladhina jahadu fina, àwọn tí wọ́n bá lè ṣègbìyànjú nù wa, tí wọ́n ń ṣe wàhálà, bóyá lórí ìjọsìn ni, bóyá lórí ẹ̀kọ́ ni, bóyá lórí à ń ṣèwádìí ni, lanahdiyannahum subulana. Ọlọ́run láwa fúnra wa làwa máa ń lànà kí wọ́n rí ní tí wọ́n ń wá káṣeyọrí tibẹ̀ jáde, làwa máa ń là fún wọn. Kọ́lọ́run dákun kó má ṣe ìlà fún wa. Látàrí èyí, àní gbàgbé asálámà sí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní ìsìláàmù tẹ́ ń wò wá. Olúwa Ọlọ́run dákun kò ní gba ojú lọ́wọ́ yín, kò sì ní gba ọwọ́, kò ní gba láfíà ara yín. Pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Ẹ rí pé níta máa ń sábà gbọ́ ni pé ńgbà tí àwa Khadija, tí ọ̀gá wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, tí wọ́n fẹ́ fẹ́ wọn níyàwó, wọ́n ní wọ́n fẹ́ wọn ní ọmọ ọdún mélòó ní lákàpé náà, ọmọ ọdún 45, léyìí tí ń ṣe 45, àwọn akẹ́ ní 44, léyìí tí ń túmọ̀ sí pé wọ́n lọ́jọ́ orí Ànábì Muhammad nígbà náà sallallahu alayhi wa sallam, wọ́n ló wà ní ọdún 25, léyìí tí ń ṣe 25 years. Léyìí tí wọ́n ń jẹ́ kó mẹ́yẹ́ wáyé pé níta Ànábì fi dàgbà jù lọ, ó ń ṣe dédé 25 years nìna. Ìtumọ̀ rẹ̀ ní wípé ó lè bí Ànábì lọ́mọ, gẹ́gẹ́ bí tí àkọọ́lẹ̀ yẹn sọ fún wa. Eléyìí náà ní taari tó gbajúmọ̀ gẹ́gẹ́ bí àwọn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ láyé lónìí. Ẹ rí pé níjọ́ tá wà ń kéékèèké, ẹlòmíì máa béèrè pé kí ló dé, mo rí kan náà ọmọ ya mi ń jó ní ńgbà mo sọ̀rọ̀ nípa yí pé ìjóbìnrin lè kọrin nínú Islam. Ẹnìyàn á kọ́mẹ́ǹtì síbẹ̀ wípé I'm your fans, àmọ́ irú àwọn
àwọn ọ̀rọ̀ báyìí kìí ṣe nǹkan tá a need inna lillahi wa inna ilayhi raji'un wallahi a need ẹ̀ torí pé ó pẹ̀lú àwọn nǹkan tá a fi dàwùjọ rú tá a fi bàwùjọ jẹ́ àwọn ọmọ kan ń bọ̀ lọ́la tó já sí pé ọlọ́mọdé kọ́rọ̀ wọn tó wọ́ọ̀sì ju tiwa iná lọ táwa náà bá dákẹ́ lónìí báwọn tàná ti dákẹ́ tí wọ́n fi taratara ṣiṣẹ́ lórí iṣẹ́ ìwádìí nílẹ̀ Yorùbá àfáà kan tó ń jẹ́ alba'ithu ilmi alba'ithu ala ilmi nílẹ̀ Yorùbá yìí lánàá Sheikh Adame ni àwọn tó kù nínú kan máa ka ọ̀rọ̀ fíkíù tàbí kan máa ka ọ̀rọ̀ tawhid tàbí kan máa ṣe nǹkan míì Sheikh Adame nìkan lọ́lọ́n kó gbẹ̀lé lọ́wọ́ ń jẹ́ wa'id ń jẹ́ mufassir ń jẹ́ khatib ń jẹ́ mudarris kò sí tọ́lọ́hun òfin yàn dá fún àwọn nìkan labáṣẹ kéèyàn ṣèwádìí kó mọ̀ pé àkíní yìí ń bẹ bẹ́ẹ̀ ó wà màrúfù ó gbajúmọ̀ báyìí àmọ́ kò rí bẹ́ẹ̀ ẹnìyẹn wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́rọ̀ ti yí ẹnìyẹn mọ́ ní ọmọ ìyá wa ni àmọ́ ojú tó fi wo nǹkan lòun fi wí àfáwa ni ẹni tó yẹ ká kọ́ àwọn èèyàn ní àlùwàlá mo ti ṣe fídíò àlùwàlá ó wà lórí YouTube ẹni tó yẹ ká kọ́ àwọn èèyàn náà nírun báwo ni wọ́n ti ń kírun mo ti ṣe fídíò ìrun ó wà lórí YouTube tí è ṣe páàtì kan tí è ṣe páàtì méjì lillahi alham ṣùkọ́lọ̀ kó ṣàlékún dáadáa fún wa kó sì bá wa ṣe dáadáa fáfá náà àwọn kan náà sì ń fáfá náà lè sì pé rárá o kò sí tọ́pìkì kan ní Islam tá a máa sọ wípé àbùkátẹ̀ gbogbo ẹ̀ náà lábùkátà nítorí ọjọ́ ọ̀la lọ wo àwọn Islamic studies tí wọ́n máa kọ́ nílé ẹ̀kọ́ tí máa sábà wúlò fáwọn èèyàn ọ̀pọ̀ rẹ̀ ní èyí sábà correct sí ọ̀rọ̀ mímọ́ torí pé níjọ́ tí wọ́n ń kọ́ àwọn tí wọ́n fòyìnbó kọ́ kéwú tí wọ́n fi kéwú náà ni wọ́n kọ́ kalẹ̀ lápèjúwe ọmọ àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó kú lọ́jọ́ Iléyá ó wà nínú àwọn ọ̀pọ̀ àwọn kútùbù tafasir bẹ́ẹ̀ tí ó sọmọ ànábì ẹyọ ọ̀kan tó kú lọ́jọ́ Iléyá rí ní ìtorí wípé ìyẹn làwa gbọ́ wọ́n sì ní ìyẹn ló kó dààmú bá ní Muhammad ìbànújẹ́ ni Ọlọ́run ní kó lọ kírun Eid ó wá dé Eid ó wá gbàgbé ìbànújẹ́ yẹn jẹ́ ó gbàgbé ní wọ́n ń ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar wọ́n lọ wá ṣe bẹ́ẹ̀ lórí méje ó ṣe lẹ́lẹ́kejì lẹ́lẹ́karùn kí jìbìtì wá ní orí ìrun ló wá wọ́n wá sọ gbàgbé dẹ̀sìn eléyìí ni akadhibun wa iftirahatun ó dàbí ìgbà tí wọ́n bá ń sọ wípé ẹnìkan bá ṣe ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ó bá wá sórílẹ̀ ayé nílẹ̀ Yorùbá lórí àgbélẹ̀rọ ni àwọn kan ni wọ́n hún kò sí tó jọ bẹ́ẹ̀ torí pé àkọ́kọ́ ni pé gbogbo ọmọkùnrin tá nẹ́bí bí ló ti bí wọn kó tó dà nẹ́bí Ọlọ́run sallallahu alayhi wa sallam kò sì kírun ìdù kan rí ní Mẹ́kà Suratul Kawthar suratun madaniyatun súra tí ó sọ̀kalẹ̀ Mẹ́kà tó yẹ pé Mẹ́kà ló ti sọ̀kalẹ̀ Madina ló ti sọ̀kalẹ̀ tí ó sì kírun ìdì rí ní Mẹ́kà báwo lọmọ rẹ̀ ṣe wá fẹ́ kú Mẹ́kà nígbà Ànábì sì fẹ́ ṣe ìjírà kúrò nílùú Mẹ́kà lọ Madina gbogbo ọmọkùnrin tó wà lọ́wọ́ rẹ̀ ni ò sí láyé mọ́ obìnrin nìkan ló kù fún nígbà ó dé Madina lọ́lọ́run tó pàṣẹ fún kó bẹ̀rẹ̀ sí ní gba àwẹ̀ Ramadan yẹn náà àkọ́kọ́ tó kọ́kọ́ gbà yẹn náà ló fi bẹ̀rẹ̀ ìrun Eidul Fitr léyìí tó ń túmọ̀ sí pé Eidul Fitr l'Ànábì kọ́kọ́ kí pẹ̀lú kábàrà méje nì àti kábàrà 5 kó tó wá kírun léyá ó yẹ ká bira wa léèrè pé ṣé tọ́mọ rẹ̀ bá kú léyá ó tó wá kú nítunu àwẹ̀ náà wọ́n gbé yẹn lé wa lọ́wọ́ k'Ànábì tó wá bí ọmọkùnrin míì ó ti kírun ìdí 6 pẹ̀lú kábàrà rẹ̀ méje kábàrà 5 kọ́lọ̀ tó wá yàn dá ọmọ rẹ̀ tó wá kéde fáwọn èèyàn pé wulidati li laylata ghulamun fasammaytuhu bismi abi Ibrahim wọ́n bí ọmọ kan fún mi lóru mẹ́jú lónìí o mo sì sọ ló kọ bàbá mi Ibrahim ọmọ náà ò tún wá pọ́dún méjì láyé kọ́lọ̀ tó gbẹ̀mí ẹ̀ kò sì bọ́ sásìkò ọdún so ìyẹn ò fi hàn pé wọ́n gbé yẹn lé wa lọ́wọ́ àgbàbẹ́ ayé rán láwọn táyé mọ̀ lónìí láfáàgbà tí wọ́n ń pè ní wáàsí káàkiri ayé kódà wáàsí yẹn náà wọ́n yìí ṣe tá ń gbọ́ lẹ́nu wọn àfáàgbà sí ni wọ́n yìí wọn ò sì yọ wọn kúrò ní àfáàgbà nítorí pé wọ́n èé ṣe albahith wọ́n èé ṣe rìsáṣà tí wọ́n ní kankan ká tíra kankan tí wọ́n fi ṣe wáàsí kò sí láì fi bẹ́ẹ̀ yìí wọn ò sọ wọ́n dá aláìmọ̀kan àmọ́ kẹ́nìkan wá máa sọ fún wa pé ìmáàmù ìlú kan sọ bẹ́ẹ̀ ìmáàmù gbá kan sọ bẹ́ẹ̀ rárá o kò rí bẹ́ẹ̀ o
ẹ̀yin ẹ béèrè tírà tábà àṣírí in tí ó mọ̀ ní pé wà qila wọ́n sọ tó bá bí wọ́n léèrè pọ́mọ̀ olókun wọn ni Kọ́sìmù ni Kọ́sìmù sì ti kú ká nẹ́bí tó dà nẹ́bí Ọlọ́run àpèjúwe kan lèyí ni ká máa wà nínú òkùnkùn nínú àìmọ̀kan kó wá máa di pé níjọ́ kan ẹnìkan wà bá wọn ọmọ wa pàdé láwọn ìlú tó advance láwọn tí wọ́n yẹ ṣe mùsùlùmí tí wọ́n ti kẹ́kọ̀ọ́ nípa Islam kó wá máa bi léèrè kan ló mọ̀ ń pa ẹ̀sìn ẹ̀sìn tí yóò mọ̀ túmọ̀ rẹ̀ àti rí pásítọ̀ kan nílùú wa níyà yín nígbà kan ó sì kó àwọn èèyàn jẹ ó lóun kéwú àṣekòkè nǹkan kan yóò wá máa sọ fún wọn pé kí ni túmọ̀ Fátíà ṣé wọn ẹ̀mẹ̀ pépè ni yóò máa sọ bẹ́ẹ̀ fún wọn yóò máa fi tàn wọn yóò wá ní wọn ò ṣépè fún yín mọ́ṣáláṣí wọn tún wá ní kẹ́ ẹ ṣàmì àwọn ẹni wọ̀nyẹn wọ́n dẹ̀ kó sí i lọ́wọ́ kọ́lọ́n tó padà fún wa níṣẹ́gun lórí arákùnrin náà kódà bẹ́ẹ̀ làwọn kan tẹ̀lé nu ni kọ́lọ́n tó padà tún lẹ ẹlòmíì padà ṣé ojú àpá wa dàbí ojú ara torí pé a fi mọ̀mọ́ àwọn èèyàn à ń fojú yẹpẹrẹ àwọn nǹkan nì pé wọ́n kéré pé kìí ṣe irú tó yẹ ká máa rán ìkànnù àkó lórí ẹ̀ nínú ẹ̀ náà ní ká máa sọ fún wa pé àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó lọ gbàrún wa là ń gbọ́ ó lọ sọ́mọ̀ lọ gbàrún wa wà láàlí wọ́n ti ń kírun ká àná Muhammad tó dé ànábì Ibrahim kírun kò sì sá ànábì kanú àwọn ànábì Ọlọ́run tí èé kírun lọ́wọ́ nú al-Qur'an Ọlọ́run sọ fún ànábì Musa pé aqimi ssalata li dhikri máa kírun láti fi rántí mi àìmọye bẹ́ẹ̀ fa khalafa min ba'dihim khalfun a'da'u ssalata wattaba'u shahawat ọ̀rọ̀ ló sọ ń bẹ̀ láwọn tí wọ́n jẹ́ Yahudi àtàwọn Nasara lẹ́yìn ànábì wa Isa alayhi salam tó bá lọ wọnú Suratul Bayyinah ó rí pọ́lọ ní ma umiru illa liya'budullaha mi ò pa àwọn Yahudi láṣẹ àti Nasara láti máa ṣe nǹkan kan máa fi sìn mí illa liya'budullaha kọjá kan máa ṣe èmi Ọlọ́run mukhlisina kó sì máa fi nǹkan mi ìlà kó máa jẹ́ mi Ọlọ́run nìkan ni wọ́n máa sìn wọn ní sí nǹkan mi torí pé kí ni láùdínà torí pọ́lọ̀ ńlọba tó ní ìjọsìn téèyàn máa sìn òun ní ìjọsìn tọ́ sí òun náà ló sì lẹ̀sìn hunafaha lẹ́sìn tó mọ́ pọn gandan tí ó láǹṣọ nǹkan ní ìmọ̀ ọlọ́ni yuqimu ssalata kán sì máa kírun làṣẹ tá a pa wọ́n wa yutu zakata kán máa gbààwẹ̀ kán máa ṣe kíni kán máa yan zaka lápá wọn láṣẹ irun yẹn ti ń bẹ kán tó bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì Lukman wọnú al-Qur'an ọlọ́wọ́n bá dìídì sọ fún wa ni àbí ànábì Ismail alayhi salam nígbà tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní kana ya'muru ahlahu bis-salati ó jẹ́ nìkan tí máa pa àwọn ọmọ tó bí láṣẹ ká máa kírun wa kana 'inda rabbihi mardiyan toró ń fúnra rẹ̀ ẹni ìyọ́nú ni lọ́dọ̀ Ọlọ́run ó lọ bẹ́ẹ̀ ó dìídì sọ fún ìyá wa Maryam ni ànábì Isa gan júwe wípé inni abdullahi atani al-kitaba wa ja'alani nabiyyan wa ja'alani mubarakan aynama kuntu وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا الصلاة موجودة قبل وجود النبي محمد ìrun bẹ ká nẹ́bí ó tó dé Ọlọ́run pa nẹ́bí láṣẹ pé máa kírun ni ó rí inú àwọn súrà tá a kọ́kọ́ sọ̀kalẹ̀ fún ni Iqra lápẹẹrẹ ìní Ọlọ́run fi parí ẹ̀ ní pé kalla la tuti'uhu wasjud waqtarib ó ń bá sọ̀rọ̀ ọ̀run bẹ̀ Mákà ó mọ̀gbà tọ́rọ̀ ọ̀run tán níbi tí ń kírun níjó ti dànà bí Ọlọ́run láti bẹ̀rẹ̀ sí ní kọ́ nírun inna rabbaka ya'lamu annaka taqumu adna min thuluthay al-layl wa thuluthahu wa nisfahu wa ta'ifatun min alladhina ma'ak so Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fakra'u ma tayassara min al-Qur'an so ìyẹn fi hàn pé ìrun yẹn ti ń bẹ ká nàbí ó tó dé Ọlọ́run dẹ̀ jẹ́ pé wá pé shara'a lakum min ad-din in ta ṣe lẹ́sìn fún Ànábì ta ṣe lófin fún òun náà ma wá sọ bí i Nóà in ta paláṣẹ fún Nóà ní ìrìn tún Nóà kí lòun náà kí ma wá sọ bí i Ibrahim in ta pa Abraham láṣẹ lòun náà ṣe bá mọ̀ páyẹ kan bẹ̀ maqam Ibrahim gan ni ij'alni muqima as-salata wa min dhurriyyati bẹ́ẹ̀ ni waj'alna muslimin laka ummatan muslimatan laka wa arina manasikana wa tub alayna ọ̀rọ̀ ọ̀run lọ bẹ́ẹ̀ nínú al-Qur'an kọlọ̀nkúlà wa nígbàtà dé wọ́n gbé rọ́lé wa lọ́wọ́ wọ́n lá nẹ́bí lọ gbà àrùn wá ń sẹ́mẹ́ ni nígbò lọ gbà 50 ló lọ gbà Musa ló wá sọ fún yín pé dá padà ẹni tí wọ́n fẹ́ mi nì wọ́n bá ń ṣe ó wá dá padà
wọ́n sọ dógójì ó tún dá padà, wọ́n sọ dọ́gbọ̀n ó tún dá padà, wọ́n wá sọ di tíátà. Wà lálì ìtàn yìí wọ́n lọ kọ́pì ẹni lọ́dọ̀ àwọn Daradashte. Tá a bá lọ ka ìwé kan tí wọ́n ń pè ní the Book of Arda, ìtàn yẹn ti ń bẹ láyé ó ti lé lọ́gbẹ̀rún ọdún méjì kánàbí ó tó dé ní ìtàn yẹn ti ń bẹ. Lọ ka tírà tá ń pè ní Dalailun Nubuwa, ó bá ń bẹ pé ó ti wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹni yẹn wọ́n lánàbí Ọlọ́run ni ó lọ gbàrún wá. Àwọn èèyàn máa ń fi àwọn ìtàn àwọn mẹ́rìírí àwọn ìdẹ́rùbani kan lè lánàbí wọn tóbi. Gbogbo nǹkan tó ní kálukú wá fi ròyìn ànábì kankan làwa náà fẹ́ fi ròyìn ànábì Muhammad. Wọ́n bá lánàbì kan jókòó wọ́n lánàbì náà jókòó, wọ́n bá lánàbì kan lajú afọ́jú wọ́n lánàbì náà lajú afọ́jú, tó sì já sí pé Ọlọ́run ò ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam lánàbì tí ó máa pàfọ́ọ̀mù mírèkù bí è ṣe pé ó fún lálùkùrán kó máa jẹ́ mírèkù rẹ̀, tánàbì náà fúnra rẹ̀ sọ bẹ́ẹ̀, tálùkùrán náà sọ bẹ́ẹ̀. Àmọ́ lónìí àwọn èèyàn rọ oríṣiríṣi àwọn iṣẹ́ ìyanu fánàbì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkàtú nìyẹn. Èmi nínú tí wọ́n gbélé wa lọ́wọ́, wọ́n lóṣùpá ó sọ̀kalẹ̀ wá láti sánmà, ó bọ́ sí jìká ànábì, ó pín sí méjì. Kaziban waftira, ní irọ́ pẹ̀lú àdàdà parọ́. Àwọn kan nú ayé tí wọ́n jẹ́ àwọn westerners, tí wọ́n jẹ́ ọ̀daràn lọ́tẹ̀ Ọlọ́run lọ́tẹ̀ ẹ̀sìn, wọ́n wá máa ní ẹ̀sìn tí ò lóòótọ́, ẹ̀sìn tí wọ́n ń fi rọ́ pèpè, wọ́n wá máa ṣe àfitì irọ́ sọ́dọ̀ ànábì Muhammad. Bá ànábì ò sì mọ̀ nípa àwọn ọ̀rọ̀ nì tó jẹ́ pé ńgbà tí ò sí láyé mọ́ làwọn kan rọ́ torí pé àwọn fẹ́ fi gbá ànábì ga, lánàbì tó ti ga tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kùránù lànábì fi ga, tá a bá yọ Kùránì kó lọ́rọ̀ ànábì kò sí gíga nú ọ̀rọ̀ rẹ̀ mọ́. Lọ́lọ́run fi sọ fún ànábì pé wa 'allamaka ma lam takun ta'lamu wa kana fadlullahi 'alayka 'azima. Àwọn Ọlọ́run ọba la fi mọ̀ ọ́ Al-Kùránì tó yẹ pé ní lam takun ta'lam, ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wa kana fadlullahi 'alayka. Kùránì yẹn ló wá dọ́lá sínú ayé rẹ̀, 'aziman, tọ́lá yẹn wá tóbi. Kí la fẹ́ gbà nínú ó ṣe mírèkù kan, ó ṣe mírèkù kan, ó ṣe mírèkù kan. Lọ́lọ́run fi ń sọ fún wa pé awalam yakfihim, ṣé kò tó àwọn èèyàn tá a rán wa nẹ́bì sí, anna anzalna alaykal kitaba, báwo Ọlọ́run sọ Kùránì kalẹ̀ fún ọ. Lọ́lọ́run fi ń sọ fún wọn yí pé tó bá wá já sí pé ìwọ náà rí pé o fẹ́ ṣeṣẹ́ ìyanu fún wọn, tó bá lágbára láti gun sánmà lọ, láti lọ mú àmì wá fún wọn, lọ mú wá. Tó bá sì lágbára láti gbínwẹ̀ kòtò lẹ́lẹ̀, láti lọ mú wá tó bá lè rí. Ọlọ́run ní rárá o, innamal ayatu indallah, ọ̀dọ̀ Ọlọ́run làmí wà. Àmọ́ wọn o, òjíṣẹ́ ni ó sọ fún ọ, àfiṣẹ́ ìyanu náà nàbí. Al-Qur'ani ni ìyanu ẹ̀, ó sì tó ní ìyanu. Gbogbo àwọn nǹkan tó sì jẹ́ ìyanu bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣíjú àánú wa. Ìkan tún nìyẹn náà. Wọ́n lá nàbí ó pín òṣùpá sí méjì tí ó sì rí bẹ́ẹ̀. Àwọn àfóòtò àwọn àfáà mùsùlùmí kan tó wá máa parọ́, wọ́n láwọn scientist ní àwọn cracks kan ó ń bẹ lára moon, la ilaha illallah, tó sì jáde pé àwọn nǹkan nì kò ní í ṣe pẹ̀lú ẹ̀. Inú ibi tó ṣùpá wà tó ti ń yí òun náà ló ń fa ráìl sí i lára. Tó bá lọ lénìí sínú àwọn tí wọ́n mọ̀ nípa ojú ọjọ́ lọ́ọ̀bẹ̀, wọ́n ṣàlàyé fún wọn pé kò sí ní tó jọ bẹ́ẹ̀, bóyá Nancy ni wọ́n ń pè wọ́n lórúkọ kan. Ṣùkọ́lọ̀ kó ṣàánú fún wa. Àìmọye àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn pálẹ̀ fáwa mùsùlùmí, láwọn ọ̀rọ̀ tí ò lọ. Jẹ́ pé ẹlòmíì wa máa wò pé ṣé Islam náà rí bí kan máa sọ wípé obìnrin kó lọ kírun nílé ló lọ́lá fún, tó sì já sí pé lójú ayé Ànábì mọ́ṣáláṣí lobìnrin tí ń kírun, láyé Abubakari bákan náà, láyé Umar bákan náà, tí ò sí tó jọ bẹ́ẹ̀. Ànábì ní la tamna'u ima Allahi masajidallah, ẹ gbọ́dọ̀ kọ̀ fáwọn ẹrúsìn Ọlọ́run lóbìnrin kán má lọ mọ́ṣáláṣí. Àwọn àfáà wá háàdì mọ́ pé wa buyutahunna khairul lahunna, kán kírun nínú ilé olórin fún wọn. Èyí wòye sọ̀rọ̀ Ànábì ló fi jẹ́ pé ó lè bá pàdé nínú Sahih Bukhari àti Muslim. Ìwọ wọlé tí já sí pé ní Abubakar ní ń bẹ nínú kòtò, òun kọ́ ló wà nínú kòtò yìí náà, wojọ́ tí wọ́n ti gbé ilé wa lọ́wọ́. Ó sì wà nínú àwọn tírà pé kò sí ń bẹ́ẹ̀, pé Medina ló wà. Ó rí pé mo mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà wá, àmọ́ wọn ẹ̀yà sáwọn tírà tí mo mú wá wọn. Tó sì já sí pé díìsù ẹyọ kan náà ni tí al-Imam al-Bukhari tó gé sí méjì. Alhamdulillah, pàtí ráfà kan náà tí wọ́n ń ṣàlàyé ní ìsìn pé lọ́dọ̀ àfà ní àfà láwọn ò gbà wípé
kódà àwọn àfáà kan gbà pé al-Imam al-Bukhari laysat lahu amanatul ilmiyya pé wọ́n ní ìfọkàntán bí ọ̀rọ̀ mímọ̀. Àfáà yẹn dẹ̀ múrú àwọn àpèjúwe rẹ̀ wá tí ò sì sí rọ́mbẹ̀. Tẹ́nìkan sọ wípé dakhaltu ma'a Abi Hurairah dáran ní al-Imam Bukhari bí wàláàlì dáran ní ìrìwánà ní mẹ́mbẹ̀ gbogbo àwọn hadithu tó kù. Al-Imam al-Bukhari wọ́n sì pa mìírànù yẹn rẹ̀ torí pé ó ti yàtọ̀ sí manhaju wọn irú ẹ̀ náà ní irú eléyìí náà tá a fẹ́ mú wá lónìí. Wọ́n ní ìyàwó Aisha wọ́n náà ti dàgbà nígbàtí ìyàwó Khadija fẹ́ wọn. Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ wá rí àṣírí tí ń bẹ ń bẹ tí wọ́n fẹ́ fi sọ ìyàwó Khadija darúgbó nígbà Ànábì fẹ́. Nítorí ìfẹ́ Aisha radiyallahu ta'ala anhu ló bí ń sì mú ọ̀rọ̀ yẹn wá nínú Sahih al-Bukhari. Tẹ́yìn náà ó rí pé kí ló dé tí wọ́n fi lọ háàdì ọjọ́ orí mọ́ ọjọ́ orí ìyàwó Khadija. Tí wọ́n ń sọ wípé ọjọ́ orí báyìí ni tí ẹ ṣe ọjọ́ orí ẹ̀ nítorí ìyàwó Aisha radiyallahu ta'ala anha ló fa sábàbí ní ìsì padà mú ọ̀rọ̀ níwá nígbàtà bá ń lọ. Náà káwà máa tẹ̀síwájú ẹ rí pé nínú àkọọ́lẹ̀ ẹ máa rí àwọn àkọọ́lẹ̀ míì tí àwọn àfáà tí wọ́n mẹ́ ní àwọn ikhtilafat láàrin ara wọn nípa ọjọ́ orí ìyàwó Aisha radiyallahu ta'ala anha kọ́lọ̀ bá wa kẹwọn. Àkọ́kọ́ tàbá bẹ̀rẹ̀ sí ní wo ká lọ sínú ọ̀rọ̀ ẹ rí pé waqila àwọn kan sọ wípé ọmọ 44 years ni ìyàwó Khadija nígbà Ànábì fẹ́ wọn. Àwọn kan sọ wípé ọmọ 45 years, àwọn kan sọ wípé ọmọ 35 years, nígbà àwọn kan sọ pé ọmọ 28 years, táwọn kan ní ọmọ 25 ni. Àwọn èèyàn sọ bẹ́ẹ̀. Àmọ́ ká tó wá máa tẹ̀síwájú ó rí pé àárí àwọn riwayat gbà wá tá bá lọ sọ́dọ̀ àfáà wa Ibn Sa'd nínú at-Tabaqatu al-Kubra nínú ẹgbà wá tí wọ́n gbà wá látọ̀dọ̀ àfáà wa al-Waqidi anil Muttalib bun Abdullah bun Hantab wọ́n láwọn méjèèjì ni wọ́n sọ wípé tazawwajaha Rasulullahi sallallahu alayhi wa sallam wa huwa yawmaydhin ibnu 25 sana wa Khadijatun ibnatu 40 sana. Nínú àkọọ́lẹ̀ táwọn mú wá wọ́n ní níjọ́ tí Ànábì Muhammad sallam tó fẹ́ ìyá wa Khadija wọ́n l'Ànábì ń jẹ́ ọmọ 25 years tẹ́ ń pè ní ọmọ ọdún 25. Wọ́n ní ìyá wa Khadija gbà náà 40 sana wọ́n lòun wà lọ́mọ 40 ọdún. Tá bá wo rìwáyà eléyìí tí ó mọ̀ túmọ̀ sí wípé tá bá ní bá ní yóò fi ọdún 15 yóò fi ju Ànábì lọ. Ibn Abdul Barri rahimahullahu ta'ala tẹ́ pé àwọn fayélẹ̀ ní 1466 al-Hijriya tá bá lọ kátírà àwọn tí wọ́n pè ní al-Isti'ab nínú ọ̀rọ̀ táwọn mú wá ń bẹ̀ wọ́n ní kánàtì idh tazawwajaha Rasulullah sallallahu alayhi wa sallam bintu 40 sana wọ́n ní nígbà Ànábì fẹ́ àwọn gbà yí pé ọmọ 40 ọjọ́ ló fẹ́ fa aqamat ma'ahu sallallahu alayhi wa sallam 24 sanatan wọ́n ló yọ ọjọ́ tá Ànábì fi bá lò tí wọ́n fi gbé papọ̀ àwọn ní ó jẹ́ ọdún 24 years. Wọ́n ní wa tuwufiyat wa hiya bintu 64 sana wa 6 ashhur. Wọ́n ní nígbà tí ìyá wa Khadija ó jáde láyé àwọn ló jáde láyé at the age of 64 years and 6 months lọ́dọ̀ àfáàwà tàà dárúkọ wọn ni bóna Abdul Barri àkọ́kọ́ àfáàwà Ibn Sa'd nígbàtẹ́ni ẹlẹ́ẹ̀kẹta fẹ́ sọ̀rọ̀ àfáàwà Ibn al-Athir nínú tírà àwọn tí wọ́n pè ní Asadul Ghaba àwọn ní kana umruha hina idhin 40 sana wọ́n lọ́jọ́ orí ìyá wa Aisha ń gbà náà wọ́n lọ́mọ 40 ọdún ni. Al-Imam an-Nawawi rahmatullahi alayhi nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ nínú tírà wọn tí wọ́n pè ní Ta'dhibul Asma' wal Lughat
nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n ní tazawwajaha rasulullahi sallallahu alayhi wa sallam wa laha yawma idhin 45 sana wọ́n lọ́jọ́ orí ẹ̀ ń gbà náà 45 years ni ṣe rí pé àwọn tá ń sọ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn àwọn ní 40 years lọ́jọ́ orí Khadija nígbà ànẹ́bì ó fẹ́ àmọ́ wọn àṣeyè méjì lórí ọjọ́ orí ànẹ́bì pé ọmọ 25 years lànẹ́bì wá ń gbà náà nígbà tá wá dọ́dọ̀ al-Imam an-Nawawi fi kitabihi Tahdhib al-Asma' wal-Lughat nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n ní tazawwajaha Rasulullah sallallahu alayhi wa sallam wa laha yawma idhin 45 sana wọ́n lọ́jọ́ orí ẹ̀ ń gbà náà ó ń jẹ́ ọdún 45 years tàbí ká ní ọdún 50 afáwání wa qila ó lámọ́ àwọn kan sọ wípé ó ẹbá mọ́ bẹ̀yẹn dání ọ̀rọ̀ tí al-Imam an-Nawawi sọ ní ẹbá múnú tọ̀ ní dání al-Imam an-Nawawi nínú tírà wọn gbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n l'Ànábì fẹ́ níyàwó nígbà tó wà lọ́mọ ọdún 50 45 years wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n wá ní wa qila àwọn kan sọ pé 28 wọ́n lọ́mọ ọdún 28 ni wọ́n 28 years wọ́n sọ bẹ́ẹ̀ ṣe pé àwọn òjò wọ́n ní wa qila àwọn kan sì sọ wípé 40 àmọ́ lọ́dọ̀ tàwọn 45 years ni àmọ́ àwọn kan sọ pé 28 years lọ́jọ́ orí Khadija àwọn kan sọ wípé 40 years lọ́jọ́ orí ẹ̀ ọ̀rọ̀ tí al-Imam an-Nawawi táwọn sọ fún wa nìyẹn tàbá lọ ka Tariku Dimashq nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ nínú tírà àti wọ́n ní annaha tuwufiyat fi Ramadan wọ́n ní ìyàwó Khadija kú ní oṣù Ramadan sana 10 min an-nubuwah lọ́dún 10 tá nẹ́bí ṣe kí ni tó dà nẹ́bí ọlọ́run wa hiya bint 65 sana wọ́n ní nígbà náà wọ́n jẹ́ ọmọ ọdún 75 léyìí tí ń já sí pé kí ni o 65 years wa qala Ibn Hajar nígbà tí Ibn Hajar fẹ́ sọ̀rọ̀ fi kitabihi al-Isaba nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n wá mú ọ̀rọ̀ wá wọ́n ní an Hakim ibn Hizam látẹnu Hakim ọmọ Hizam annaha wọ́n lọ́jọ́ orí rẹ̀ ń jọ́nà o kanati asannu min an-nabi wọ́n ló dàgbà ju annabi Muhammad lọ bi 15 sana yani bi 15 sana pẹ̀lú ọdún 10 pẹ̀lú ọdún 15 jàre 50 years wọ́n lóun ló fi ju annabi lọ Ibn Asakir nínú Tariki Dimashqi ta kóòtì yẹn náà àwọn wá ní min tariqil Fudail min tariqil al-Mufdil nínú ojúpọ̀nà àfáwà tí wọ́n ń pè ní al-Mufdil al-Gulabi hanil Waqidi annahu qala wọ́n láwọn sọ wípé o ajma'a ashabuna pé ẹnu àwọn èèyàn wa kò anna awwala mura'atin tazawwajatin nabi pé àkọ́kọ́ obìnrin tó kọ́kọ́ fẹ́ Ànábì Muhammad tazawwajatin nabiyya Khadija bintu Khuwailid òun náà ni Khadija ọmọ Khuwailid wọ́n ní wa iya yawmaidhin bintu 44 sana wọ́n ní nígbà náà ó ń jẹ́ ọmọ ọdún 44 years léyìí tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn tàwọn tẹnu wọn kò sí naam ṣe rí páwọn ọ̀rọ̀ tá mú wáyìí à ń sọ àfá alágbájá sọ báyìí àfá àtàmẹ̀dú sọ báyìí àfá àlàkásìgbé sọ báyìí ẹ wá jẹ́ àwa lọ sínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ gangan torí pé tá bá mú àwọn eléyìí wá ẹlòmíràn wọ́n sọ pé má dá wọn lóhùn wọ́n mú àwọn yìí nì wá wọ́n sọ àwọn yìí nì ẹ wá jẹ́ a lọ sínú tírà tí wọ́n ń pè ní al-Mustadrik ala Sahihayn lil Imam al-Hakim al-Mustadrik ala Sahihayn so àfá tó ṣe tahqiq tírà náà ni wọ́n ń pè ní Mustafa Abdul Qadir Ato ibi òǹtẹ̀ ilé òǹtẹ̀ tí wọ́n ti tẹ̀ ni wọ́n ń pè ní Darul Kutub al-Ilmiyya wọ́n tẹ̀ tírà yìí ní 2002 tá bá lọ ka volume 3 nínú tírà náà nọ́mbà àdísù tá fẹ́ kà yìí sọ pé àdísù tírà àdísù lílì tá fẹ́ kà yìí al-Mustadrik ala Sahihayn lil Imam al-Hakim
Imam Hakim yìí òun pẹ̀lú àwọn àfáà Imam Bukhari láwọn tí Imam Bukhari kéwù lọ́dọ̀ ẹ̀ nínú wọn náà ni Ali ibn al-Mudayni nínú wọn náà ni bẹ́ẹ̀ náà nínú wọn náà ni wọ́n wà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n jẹ́ àfáà fún àfáà al-Bukhari tí wọ́n dẹ̀ jẹ́ nínú àwọn àfáà al-hadith. Naam, tá bá lọ ka volume 3 nínú hadith 4837 page 200 lọ́rọ̀ tí mo fẹ́ sọ yìí láti bá. Muhammad bin Ishaq anna Aba Talib wa Khadija bintu Khuwaylid halaka fi amin wahid, tí ó sáyé àríyànjiyàn lórí ẹ̀. Wọ́n ní bàbá wa, ìyá wa Khadija àti Aba Talibi àwọn méjèèjì wọ́n papòdà lọ́dún kan náà. Wa dhalika qabla mahajari nabi, eléyìí ń jẹ́ ká nabi ó tó ṣe hijira kúrò ní Mákà lọ ìlú Mẹ́dínà. Lélẹ́yìí tá ń sọ yìí náà ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé bí 3 sinina. Hijira ní ń kù ọdún 3 ká nabi ṣe hijira làwọn méjèèjì lọ. Wọ́n wá ní wa kana laha yawm tazawwajaha 28 sana. Lọ́jọ́ tá nabi ó fẹ́ Khadija níyàwó, kana laha yani min al-umur, ọjọ́ orí rẹ̀ ń jọ náà 28 sana, ọmọ ọdún 28 ni, ọmọ 28 years lọ́jọ́ orí rẹ̀ ń jọ náà. Tá bá tún kúrò nínú ẹwọ hadith tí mo wáyé tí mo pè ní 4838 nínú page 200 nínú volume 3, tá bá wo page 201 àìpé wọ́n wá sọ ń bẹ̀ yí pé tuwufiyat Khadija bintu Khuwaylid radiyallahu anha wa hiya ibnatu 65 sana, pé nígbà títí tó dé bá ìyá wa Khadija ó ń jẹ́ 65 sana, wọ́n ní ọmọ ọdún 75 lè tí ń ṣe 65 years. Afá al-Hakim ṣe mọ̀ pé àwọn ni wọ́n mú hadithu tàkọ́kọ́ wá. Hadithu tàkọ́kọ́ ń sọ nípa ọjọ́ orí ìyá wa Khadija níjọ́ tá Nábì fẹ́ wọn, pé 28 years léjì wọn, kìí ṣe 45 tá ń kà, kìí sì ṣe 44 tá ń kà nínú ìtàn. Wọ́n ní 28 years lọ́jọ́ orí ìyá wa Khadija radiyallahu ta'ala anha. Wọ́n wá nígbà tí wọ́n á sọ ọjọ́ orí tí wọ́n kọ́ọ́lẹ̀ nú àkọọ́lẹ̀ kó jáde láyé, wọ́n ní àkọọ́lẹ̀ sọ wípé wọ́n wà ní 65 years nígbà tí wọ́n wà jáde. Al-Hakimu yìí wọ́n wá ní hadha qawlun shadhun, ṣe ọ̀rọ̀ tí wọ́n mú wá yìí qawlun shadhun, ọ̀rọ̀ kan tó wọ́n ní. Tabapẹ̀ nǹkan ní shadhun, ìyẹn túmọ̀ sí pé kìí sọ̀rọ̀ kan tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn jọ náà. Ọ̀rọ̀ kan ló jẹ́ pé téèyàn ó bá rí jìnnàjìnnà lẹ́ẹ̀tì gbọ́, ẹ lè gbọ́ nítòsí. Àfáàní fa inna alladhi indi al-Hakim min ahimmatil muhaddithin, nínú àwọn aṣáájú ní àfáà aládìsí ni, nínú àwọn àfáà súnnà ni. Torí pé táàbá yẹn náà ni wọ́n lè ní kíra ṣíà ní ká bí ọ̀rọ̀ bàbá wọn Wàzírù Olúwo, bẹ́ẹ̀ náà làfáà wa kan náà àfáà wa kan náà lójòdú. Àwọn tí mú táàrí sáfà àgbà kó já sí pé àwọn lẹ́gẹ́sì táà mọ́ bá lọ́dọ̀ yín òun náà ni lẹ́gẹ́sì irọ́ tí ò sí bá lọ́dọ̀ olùmọ̀. Kọ́mọ kó ti ọ̀rọ̀ kẹ́sì máa tán àwọn èèyàn pé àwọn àrònú ni àwọn àrònú àwọn ṣíà ni, tó sì já sí wípé inú tírà àwọn àfáà súnnà ló wà. Kí ló sì ń fa ni pé tó bá ti gbọ́ kinní kan tó yàtọ̀ sí tí wọ́n gbọ́ rí, in tí wọ́n sáré fi bàjẹ́ ni pé torí pé wọ́n ti bà àwọn ṣíà jẹ́ lóko lọ́dọ̀ àwọn èèyàn, wọ́n ní mọ́dá wọn lóhun ìrònú ṣíà ni o. Alhamdulillah, ṣíṣíà ẹ ṣe mùsùlùmí ni. Èmi ní ìsìlẹ̀ lẹ́lhàm wa ana uraddiduhu miraran, mo máa ń sọ ní gbogbo ìgbà, ana lastu shi'iyyan, mi èé ṣe ṣíà, wa lastu sunniyan, mi èé sì ṣe
ẹnìkan tó ń tẹ̀lé tọ̀ríkọ̀ ojú ọ̀nà àwọn kan tó bá ń sọ pé súnnà at-tariqatul masluka ọ̀nà táwọn èèyàn kan tọ̀ ṣọ́ra àwọn elégún yẹn náà súnnà kan làwọn náà ń tọ̀ lọ́dọ̀ tí wọn lọ́dọ̀ ara wọn sunnatul kufar wa sunnatul mushrikin tó bá dọ́dọ̀ àwọn ṣíà náà súnnà làwọn náà ń tọ̀ lọ́dọ̀ tí wọn tó bá dọ́dọ̀ àwọn yahudi súnnà làwọn náà ń tọ̀ tó bá dọ́dọ̀ àwọn nasara súnnà yẹn náà lẹ́lò fún wọn torí pa nẹ́bì gan ló jẹ́ àmà bẹ́ẹ̀ ó ní la tataba'anna sunana man kana qablakum ngbò báyá ẹ̀ ní ṣaláì má ma tọ ojú ọ̀nà súnánù ojú ọ̀nà àwọn tí wọ́n ti lọ sáájú yín hatta law anna ahdahum hatta law dakhalu fi juhri dubbin débi pé tán bá wọnú ìwò kan tí wọ́n ní tí kòkò tó lè pààyàn bẹ́ẹ̀ la dakhaltumuhu ẹ wọ̀bẹ̀ ẹ̀yin náà ẹ fẹ́ wọ̀bẹ̀ nínú riwaya mi àdísù yìí àdísù tó sọ ihu ni àdísù Abu Hurairah ni tó sì wà nínú Sahih Bukhari kódà alẹ́ bá nínú Sahih Muslim nínú riwaya mi ó ní hatta law jama'a ahaduhum imra'atahu fi at-tariq débi pé tẹ́nìkan bá kíyàwó obìnrin mọ́lẹ̀ nínú wọn tó ń bá sùn lójúgbàgede lójú ọ̀nà báyìí lafa'altumu ẹ̀yin ó fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣẹ́rí pé lónìí àwọn àfáà náà ti ń kìsì àwọn ìyàwó wọn ní gbangba kan lè mọ̀ pọ́n fẹ́ràn wọn gbogbo táwọn àwọn ìwà tó jẹ́wọ̀ ẹranko ìwà kèfèrí àwọn àfáà náà ti ń ṣe àwọn mùsùlùmí náà ti ń ṣe gbogbo tí ò ní túmọ̀ àfáà mi òun àti ìyàwó ó jọ wà lórí bẹ́ẹ̀dì social media wáyà wà ń wèrè yóò ayé òun àti ìyàwó ó jọ gbéra wọn gbẹnu síra wọn lẹ́nu inna lillahi wa inna ilayhi raji'un táwọn generation kan ṣe ń bọ̀ tí wọ́n àti ìmọ̀rú ń tán pè bẹ́ẹ̀ tẹ́ẹ̀tì ń tìsí kọ́ wọn táwọn náà sì padà practice ẹ̀ kọlọ́n kó dákun kó làwà ń bẹ̀. ìyẹn fi hàn wáyé pé afáwa alhakimu yìí wá gbọ́ èsì tí wọ́n fi sórí àdìsù yìí ibi tí mo ti lọ ni pé wọ́n mọ̀ ní ọ̀rọ̀ ṣíà ní ìrònú ṣíà ní almustadrik ala sahihayn laysa kitaban lish-shi'a bal lis-sunnah tíra àwọn afá súnnà ni o almustadrik ala sahihayn afá wa sọ ńgbà tí wọ́n sọ̀rọ̀ yìí tán kí lọ̀rọ̀ tí wọ́n sọ wọ́n ní ìyá wa Khadija kú at the age of 65 qala al-hakim hadha qawlun shadhun ọ̀rọ̀ tí wọ́n mú wá yìí shadhun ọ̀rọ̀ kan tó wọ́n ni ó ní fa inna alladhi 'indi ó lè tí ń bẹ lọ́dọ̀ mi annaha lam tablugh 60 sana ọjọ́ orí ìyá wa Khadija ò pé 60 kan tó jáde láyé kama qala al-imam al-hakim nínú àwọn àfáà súnnà ni wọ́n tí wọ́n jáfà lágán kódà nínú àwọn àfáà tó kọ́ al-imam al-Bukhari ń kéwú ni wọ́n ní lásìkò náà kò tí ìwọ 60 ọdún warawa al-Bayhaqi al-imam al-Bayhaqi àwọn náà wá gba ìgbà wá nínú tírà àwọn tí wọ́n pè ní Dalailun Nubuwwah wa ma'rifatu ahwali sahibi ash-shari'a Dalailun Nubuwwah wa ma'rifatu ahwali sahibi ash-shari'a afa tó kọ tírà náà ni Abu Bakr Ahmad ibn al-Husayn ibn Ali al-Bayhaqi al-imam al-Bayhaqi afa sunna ni kódà lára àwọn afa imam Bukhari ni wọ́n ẹni ó sì ṣe tàkíkù tírà náà òun náà ni al-Bu'tiq al-Aji ibi wọ́n ti tẹ tírà náà Darul Kutub al-Ilmiyya tí wọ́n ń pè ní Darur Rayyan lit-Turath ní 1988 tá bá lọ sínú volume 2 tá bá lọ wo page 70 nínú tírà yìí al-imam al-Bayhaqi wọ́n jó yé wáyé pé qara'tu bi khatti Abi Bakr ibn Abi Khaysama wọ́n láwọn kà nínú àkọọ́lẹ̀ tí àfáà wa tá a dárúkọ yìí fi ọwọ́ ara wọn kọ kalẹ̀ Abi Bakr ibn Abi Khaysama wọ́n ní wọ́n kọ síbẹ̀ pé haddathana Mus'ab ibn Abdullah ibn Zubayr qala thumma balagat Khadijatu 65 sana wọ́n lọ́jọ́ orí Khadija wọ́n ló pé 65 years àfáwà ní wàyò kọlù àwọn kan sọ wọ́n ní 50 sanatan ẹ má gbọ́ al-imam al-Bayhaqi ní sọ̀rọ̀
al-Imam al-Hakim lọ́jọ́ orí Khadija ò pé 50 alladhi indi èyí tí ń bẹ lọ́dọ̀ mi ni annaha lam tablughu 60 sana kò pé 60 ọdún kó tó jáde láyé dé pa wá sọ pé 65 years ni nígbà tí al-Imam al-Bayhaqi táwọn náà fẹ́ sọ̀rọ̀ nínú tírà wọn tí mo dá kọ kalẹ̀ fún wa yìí Dalailun Nubuwah wa Ma'rifatu Ahwali Sahibi Sharia tá bá lọ ka volume 2 page 70 nínú hadith 1988 afáàní Qira'atu Daqati Abi Bakr bun Abi Khaysama mo kà nínú àkọọ́lẹ̀ tó yẹ pé bun Abi Khaysama Abubakar gangan ló fúnra ẹ̀ kọ́ wọ́n sì sọ haddathana Mus'ab bun Abdullah az-Zubairi wọ́n ní qal thumma balagati Khadija 65 sana wọ́n ní Khadija pé ọmọ 65 years. Imam al-Bayhaqi ní wa yuqalu 50 sana àmọ́ wọn kan sọ wípé ọmọ 50 ọdún ló jáde láyé. Al-Imam al-Bayhaqi wá ní wa huwa asahhu èyí ni ló lálàáfíà jù. Sori pé al-Imam al-Hakim min ahimmat ahli sunnah wal muhaddithin aw wal hadith nínú aṣáájú àwọn àfáà sunna ni ó sì jẹ́ kan nínú àwọn àgbà àfáà nínú hadith bẹ́ẹ̀ náà ni al-Imam al-Bayhaqi. So àwọn méjèèjì yìí wọ́n jó yé wa pé àwọn èèyàn ń sọ wípé ó lé lọ́gọ́ta ọdún. Al-Imam al-Hakim ní kò tó bẹ́ẹ̀. Al-Imam al-Bayhaqi ní ara o 50 sana ọmọ 50 ọdún tó fi jáde láyé ni wọ́n wá ní wa huwa asahhu eléyìí ló lálàáfíà jù. Naam ay anna umraha afáwa ní àti ìyẹn ni wípé wa huwa asahhu ay anna umraha inda zawajiha min ar-rasul ìyẹn ni wípé ọjọ́ orí ìyá wa Khadija nígbà tí wọ́n lọ́kọ kana 25 sana ọmọ 25 years ni wọ́n ń gbà náà ìyẹn ni pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ya anna umara inda zawajiha min ar-rasul kana bẹ́ẹ̀ni al-Bayhaqi nígbà tí ìyá wa Khadija fẹ́ fẹ́ Ànábì Muhammad ọjọ́ orí ẹ̀ 25 years kò jù bẹ́ẹ̀ ni lọ ṣọ̀pọ̀ àti rí 28 lọ́dọ̀ al-Hakim lọ́dọ̀ al-Bayhaqi ó ní ọmọ 25 years ni ìyá wa Khadija ń gbà náà lọ́dọ̀ al-Imam al-Bayhaqi léyìí tó ń fi hàn wípé ìyá wa Khadija wọ́n ò wọ ọmọ 40 ọdún tí wọ́n ní wọ́n fẹ́ Ànábì ní ọjọ́ orí wọn ma bayna 25 wa 28 between 25 28 léjì wọ́n jọ náà ó ṣeéṣe kó jẹ́ pé ńgbà tí ní àjò lọ́kọláya fẹ́ bẹ̀rẹ̀ age 25 ni Khadija wà ń gbà náà nígbà tí wọ́n fẹ́ ra wọn gangan ó ti wà lọ́mọ 28 years ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ àlọ́sọ́dọ̀ àfáà Ibn Kathir fi kitab al-Bidaya wa an-Nihaya àfáà wa Abul Fida Imaduddin Ismail bin Umar bin Kathir gbogbo wa lámọ̀ wọn Maktabatul Ma'arif ní Beirut ni wọ́n tẹ tírà náà ní 1990 tá bá lọ sínú volume 2 ní page 295 nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ ẹ máa gbọ́ o Ibn Kathir ó ní wa kana umruha idh dhaka 35 wa qila 5 Ibn Kathir ní ọjọ́ orí Khadija nígbà tí ó lọ́kọ wọ́n lọ́mọ 35 years ni ó gbọ́ 35 àwọn lọ́mọ 35 years ni wa qila àmáwọn kan sọ wípé 35 ni wa qila 5 àwọn ní 33 wọ́n láwọn kan sọ wípé 35 ni yẹni pé 5 ma astaghfirullah wọ́n láwọn àwọn sọ wípé 35 al-Imam ẹ máa wo tíríkì tí al-Imam Ibn Kathir fẹ́ lò ń bẹ̀ ni wọ́n ní ọjọ́ orí rẹ̀ ń gbà náà 35 years wa qila 25 àwọn kan sọ pé 25 years ẹni bá mọ Ibn Kathir dáadáa
àwọn náà máa ń ṣe bí al-Imam al-Bukhari tí nǹkan bá ti débi irú manhaj wọ́n ní ọ̀nà tí wọ́n máa gbà pẹ́lẹ̀ ṣọ pé àwọn tí wọ́n jẹ́ àfà tí al-Imam Ibn Kathir tí wọ́n gbà fún kal-Hakimi wal-Bayhaqi wọ́n lọ́jọ́ orí ìyá wa Khadija nígbà tí ó lọ́kọ wọ́n ní 28 years lọ́jọ́ orí wọn al-Hakimu ní 25 ni Bayhaqi ní 25 ni ó di méjì àmọ́ ẹnu Bayhaqi àti Hakimu kò lórèrè wípé ọjọ́ orí Khadija ò wọ 100 ọdún kó tó jáde láyé ọjọ́ orí ẹ̀ asbi al-hisab inda al-Bayhaqi 50 ni ọmọ 50 years ló jáde láyé lẹ́gbẹ́ ká sọ pé 50 Ibn Kathir wá ní ọjọ́ orí ìyá Khadija o wọ́n gbé kúrò ní 25 ìlà 35 wọ́n ní 35 ní o àmọ́ waqila 25 sana àmọ́ wọ́n sọ pé 25 rẹ̀ tá bá lọ sọ́dọ̀ àfọwà Ad-Dulabi nínú tírà wọn tí wọ́n pè ní Az-Zurriyyatu At-Tahira An-Nabawiyya èyí tí àfọwà Muhammad bin Ahmad bin Hamad Ad-Dulabi Abu Bashar tí wọ́n kọ ẹni ó ṣe tàkíkù tírà náà ni wọ́n pè ní Sa'ad al-Mubarak al-Hasan wọ́n tẹ tírà náà ní Ad-Daru As-Salafiyya tó fi mọ̀ pé àwọn Salafiyya ní Kuwait ní 1986 wọ́n ní tasawwaja Khadija al-ithnata ashara awqiya zahab àwọn sọ iye tí wọ́n san láti fi fẹ́ ya wa Khadija wọ́n ní 12 ukiya nínú ní mina zahab ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ wọ́n wá ní wa iya yawma idhin níjọ́ náà ibnatu 28 sana ọmọ 28 years ni ṣẹ́rí nísìn indal Bayhaqi 28 la ilaha illallah ìyẹn túmọ̀ sí pé indal Aqil 28 indal Bayhaqi òun ní 25 ma bayna 25 to 28 wọ́n fẹ́ mọ́ jìnà síra wọn náà Ibn Kathir ní 35 ni àmọ́ wọ́n sọ wípé 25 léyìí táwọn náà mọ̀ pé léyìí tó ń fi hàn pé 25 là ń hàndì nǹkan mẹ́lẹ́yìn là ń gbélé òkè náà afọwà Dulabi àwọn wá sọ pé níjọ́ náà ọjọ́ orí ìyá wa Khadija kí lọ́jọ́ orí ẹ̀ngbà náà ibnatu 28 sana ọmọ 28 years ni wọ́n Ibn Asakir wọ́n wá gba ìgbà wá ani Abi Bakr bin Uthman bin Sal bin Hunayf wọ́n ní anna Rasulullah sallallahu alaihi wasallam tazawwaja Khadijata wa iya yawma idhin ibnatu 30 sana Ibn Asakir nígbà táwọn fẹ́ sọ̀rọ̀ nútàn wọ́n ní nígbà tí Khadija tànàbí ó fẹ́ wọ́n lọ́mọ ọgbọ̀n ọdún gẹ́rẹ́gẹ́rẹ́ Ibn Kathir ní ọmọ 35 years ni bó jẹ́ pa àti rádìsù tó lálàáfíà pé ọmọ 28 years nígbà náà so wọ́n sọ nínú ìwé ìtàn wọ́n ní 35 years ni Ibn Kathir náà ti sọ tó padà ní àmọ́ wọ́n sọ pé ọmọ 28 ni àbọ̀mọ 25 ni náà yíò lọ bẹ́ẹ̀ Ibn Sa'd an Hisham bin Muhammad bin As-Sahib al-Kalbi an abihi an Abi Salih an al-Ma'a nínú tabalo ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń bẹ nínú tírà kan tá ń pè ní Bahjatul Mahafil wa Bughyatul Amathil fi talkhisi as-siyar wal mu'jizat nínú tírà ilati ba wa shamahil afa tó kọ tírà náà orúkọ tírà Bahjatul Mahafil wa Bughyatul Amathil fi talkhisi as-siyar wal mu'jizat wa shamahil ẹni ó kọ tírà náà ni wọ́n pè ní Yahya ibn Abi Bakr Muhammad bin Yahya al-Amiri al-Hird al-Yamani ẹni ó ṣe tàkíkù tírà yẹn ni wọ́n pè ní Anwar
بن هبي بن أبي الشيخي أبو حمزة الدغستاني وتترى عن دار المنهاج nínú Darul Minhaj ni wọ́n ti tẹ̀ ọdún tí wọ́n tẹ̀ ní 2009 lédi ṣe 1430 al-Hijri tá bá lọ ka volume 1 ńbẹ̀ tá ka page 66 a rí pé tasawwajaha sallallahu alayhi wa sallam nígbà tá Nábì fẹ́ yàwó Khadija minal umur lahu minal umur ọjọ́ orí Ànábì ńjọ́ náà 25 sana ó ń jẹ́ ọmọ ọdún 25 وهي يومئذ يا خديجة عنجونا ابنة 28 سنة أو 28 years ni wọ́n. Gbọ́ ọjọ́ orí ìyá wa Khadija níjọ́ tí wọ́n ń fẹ́ Ànábì ọmọ 28 years ni wọ́n, kìí ṣe 35 kìí ṣe 45. Kí wá ló dé tí wọ́n sọ di 45 kí wọ́n lè l'Ànábì fárúgbó? Wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí ọ̀rọ̀ tí wọ́n gbọ́ lẹ́nu ìyá wa Aisha radiyallahu ta'ala anha látara owú tí wọ́n máa jẹ sí ìyá wa Khadija tí ò sí láyé mọ́ nítorí pé wọ́n mọ̀ pé Ànábì fẹ́ràn ẹ̀ láti wá máa sọ̀rọ̀ tí ó jẹ́ àbùkù fún ló bí ìrònú kan sọ pé arúgbó ló fẹ́. ìyún làwọn ọ̀tá ìsìláàmù wa mú dánlẹ́ni táwọn kan sọ lẹ́nu wọn pé gódìgà ní bàbá àtàwọn aláyé ìṣà Ànábì la fi ń rínú àwọn àfáà sàmẹ́nì táwọn náà sọ pé ṣẹ́ẹ̀mọ̀ pé ṣúgá mọ̀mí Ànábì náà ní ṣúgá mọ̀mí lẹ́nu wọn inna lillahi wa inna ilayhi raji'un. Nígbà tó ọmọ 25 tó ń láti lọ máa fọ́mọ 45 tí wọ́n sọ pé ṣẹ́ẹ̀mọ̀ pé ṣúgá mọ̀mí nìyẹn. Inna lillahi wa inna ilayhi raji'un. Látara ìgbékúgbé tí mùdírù ń sọ wípé fáírọ́ọ̀sì tí wọ́n kó sí wa lọ́pọlọ ni wọ́n fẹ́ bá wa yọ kó mẹ́ẹ̀. Má jẹ́ ń fàágùn kí n jẹ́ kó lè tètè lọ. Ìyá wa Khadija ń bẹ ní 28, Ànábì ń bẹ ní 25. Ó ní wa hadha alladhi zakarahu kadhalik. Ibn Sa'd fi Tabaqat al-Kabir. Eléyìí náà ni Ibn Sa'd sọ nínú at-Tabaqat al-Kubra. Tabaqat Ibn Sa'd. Mo ti sọ ìyún náà síwájú. Tá bá lọ wo èyí tí wọ́n tẹ̀. Àfáà tó ṣe tàkíkù ẹni ta'alifu Muhammad ibn Sa'd bin Mani' al-Zuhri. Ẹni ó ṣe tàkíkù ẹni Aliyu Muhammad Umar. Wọ́n tẹ̀ ní maktabatu al-Khanuji. Ibẹ̀ ni wọ́n ti tẹ̀. Tabaqat ibn Sa'd. Èyí tí wọ́n tẹ̀ ní 2001, 1421 al-Hijri. Ó ní bó ṣe wà ń bẹ̀ nìyẹn. Ó ní wa kadhalika ashara ila dhalika al-Baladhari fi Safwa 108. Bẹ́ẹ̀ náà ni àfáwà al-Baladhari làwọn náà tọ́ka sí bẹ́ẹ̀. Tẹ́ bá lọ ka tírà wọn nú page 105 nínú volume 1 min kitabi Jumal min Ansabi al-Ashraf. Jumal min Ansabi al-Ashraf. Ahmad bin Yahya bin Jabbar al-Baladhari. Àfáà tó ṣe tàkíkù ẹ̀nà ni Suhaili Zakar Riyadu az-Zirkali ní 1997. That is 1417 al-Hijri. Bẹ́ẹ̀ náà ni Ibn Manzur làwọn náà rí ọ̀rọ̀ yìí Ali ibn Abbas látẹnu ọmọ Abbas fi kitabi nínú tírà àwọn tí wọ́n pè ní Mukhtasar Tarikh Dimashq libn Asakir Muhammad bin Mukarram al-Shahir أو محمد بن مكرم الشهير بابن منظور أفات تحقيقه هناني مجموعة من المحققين àwọn àgbáríjọpọ̀ àwọn tí wọ́n pè ní al-muhaqqiqin ni wọ́n tí wọ́n máa ń ṣe tahqiq kìí ṣe nìkan wọ́n ṣe tírà yẹn ní 1984 ni wọ́n tẹ̀ jáde síta kìí ṣe pé wọ́n ṣe that is 1404 al-Hijri anna ar-rasula pé òjíṣẹ́ Ọlọ́run o tazawwaja sayyida Khadija wa hiya bi umar 28 sana pé ọmọ 28 years ni Khadija fẹ́ yá wa l'Ànábì fẹ́ yá wa Khadija. Kí wá ló dé lọ́dọ̀ àwọn àfáà wa? Kí wá ló sọ ọjọ́ orí ìyá wa Khadija di 45 t'Ànábì wá ń jẹ́ 25?
léyìí tí ó máa túmọ̀ sí pé 25 ní yóò ju 45 jùlọ ìyẹn túmọ̀ pé ó fẹ́ ya rẹ̀ ìyá tó lè bí i lọ́mọ ló fẹ́ ń bẹ̀. àwọn ọ̀rọ̀ yìí náà àwọn àfáà kí wọ́n pé ká gbé e sí làákàyè ẹ wá jẹ́ àbí wọn léèrè. tó bá lọ já sí pé 45 years of age ni Khadija fẹ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n sì lówó ti bímọ ó ti fọ́kọ méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n lówó ti bímọ méjì sí mẹ́ta ọdún mélòó ló wá fi bí àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó bí. kí wọ́n náà gbé sí làákàyè torí àwọn àfáà ti jẹ́ kó yé wa léyìí tó fẹsẹ̀ rinlẹ̀ yìí pé kò pé ọmọ 60 ọjọ́ orí ẹ̀ 50 ní ìyẹn túmọ̀ sí pé èyí tó mi ń pè ní 60 bíi 55 tàbá ti ní khamsin ọmọ yẹn ò wọ 60 kì í ṣe pé tàbá ti ní ẹni ó ti wé ó pa 50 ńgbà tí ó kù ìyẹn ni pé ó lè jẹ́ 50 ó lè ti lé 50 ó lè wà ní 53 kó wà ní 54. ìwọ fúnra rẹ̀ wò tó bá yẹ pé ọmọ 50 ọdún ló lò láyé tánàbí wà lọ́mọ 25 years tó ń wà ní 28 years ìyẹn ó máa túmọ̀ sí pé nígbà tí Khadija ó kò ju ọmọ 52 years lọ tí ó máa fi pé dédé pé 25 years làwọn méjèèjì fi gbé pọ̀ pẹ̀lú ara wọn. torí pé tá a bá bẹ̀rẹ̀ sí ní wo àkọọ́lẹ̀ a máa rí wípé àbígbẹ̀yìn ìyá wa Khadija éjì wo ni wọ́n ló bí wọn tá a bá ní pé òkè ó kú ní 65 yóò máa túmọ̀ sí pé ìgbà tó bí 50 kí ló wà ńgbà náà. a ti kó àwọn ẹ̀tàn sínú tírà púpọ̀ jù a sì mọ láwọn ẹni wọn ní ti parí ẹ̀ wà láàlì àwọn àfáà ti ṣàlàyé nǹkan yẹn torí pé yẹn làwọn tí wọ́n tá ń tẹ̀lé mú dání àwọn àtàkù sórí ẹ̀. ìyíwò lọ bẹ́ẹ̀ ìyẹn fi hàn yí pé àkọọ́lẹ̀ tó jiná ọjọ́ orí ìyá wa Khadija èyí ṣogójì ń gbà náà bí ó fẹ́ wọn ọjọ́ orí wọn èyí sì ṣe 45 ọjọ́ orí wọn 28 ní gbà náà. ibi tí wọ́n fẹ́ parí ẹ̀ sí torí pé ọdún tí wọ́n gbé ànábì dìde lánàbì Ọlọ́run ẹ máa gbọ́ ọjọ́ orí ànábì ó máa jẹ́ 41 years. èyí ó máa túmọ̀ sí pé ìyá wa Khadija ń gbà náà yóò máa wà ní 56. yóò máa wà ní 56. torí àwọn kan gbà yí pé káànábì tó dà nábì Ọlọ́run ní Kọ́símù ti kú àwọn kan gbà yí pé ba'dal bi'tha ni mo kéré kò tí ì dá nǹkan kan mọ̀ torí pé kò pẹ̀ ìwọ náà fúnra ẹ̀ wò kò ju ọmọ ọdún méjì lọ nígbà tí ó jáde láyé. tó bá sọ fún wa wípé ba'dal bi'tha ni ó ń fi hàn wípé gbogbo ba'dal bi'tha yẹn kí lọ́jọ́ orí ẹ̀ wọ́n ti bí kó tó dà nábì Ọlọ́run ní kété tà nábì fẹ́ dà nábì Ọlọ́run náà lòun náà jáde láyé. yẹn bí kò rí nùbúwà nábì tàbá nígbà náà ọjọ́ orí ànábì ń jẹ́ 41 kí lọ́jọ́ orí ìyá wa Khadija ó máa jẹ́ ní age of 41 ọjọ́ orí ẹ̀ ó máa jẹ́ 56. ṣáwà sọ pé ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ wá bí ìyá wa Fatima léyìí tó níwọ̀n pé àwọn nǹkan ti wà mix up kí ló bí ìrònú tí wọ́n fi sọ ìyá wa Khadija darúgbó lọ́sàn gan tí wọ́n mú ọmọ 28 years tí wọ́n wá sọ ọ́dọ̀ ọmọ 45 òun náà ní nítorí ẹgbà wá kan tí ń bẹ nínú Sahihul Bukhari tá a bá lọ ka hadith 3000
821 làdíìsì yìí ń bẹ. Kí làdíìsù náà? Òun náà làdíìsù pé wọ́n pe ìyá wa ń bẹ ní àjúsùn umarahu shadaqaini. Al-Imam Bukhari ló gba àdíìsì yìí wá, wọ́n ní istadhanat Halatu bintu Khuwaylid ukhtu Khadija ala Rasulillah. Wọ́n ní Hala òun jẹ́ ọmọ fún Khuwaylid, ọmọ Halatu ọmọ Khuwaylid, léyìí tí ń túmọ̀ sí pé ọmọ ìyá lẹ́ni nì, ọmọ bàbá lẹ́ni nì pẹ̀lú ìyá wa Khadija. Ó ń jẹ́ ukhtu Khadija, ọmọ ìyá wa Khadija ni. Ìyíhun ló wọlé wá bá Ànábì Muhammad. Fa'arafa istidhana Khadija farta'a lidhalika. Ẹni yẹn máa wú ọ̀nà tá Ànábì máa gbà béèrè ìyànda láti wọlé sọ́dọ̀ Ànábì. Irú ọ̀nà yẹn ló wá lò. Faqala Allahumma Hala. Alábìlá ẹni tí ń bọ̀ yẹn ò lè jẹ́ nìkankan, àfi kó jẹ́ Hala ní ń bọ̀. Qalat Aisha radiyallahu ta'ala anha ń sọ̀rọ̀ ìpé fagirtu, ó ní bẹ̀yẹn mo ti wá jówó gbé mi mẹ́. Fakultu, mo wá sọ fánà pé ma tazkuru min ajusin. Kí ló rántí lára arúgbó? Ibi tí ìrònú arúgbó ti wọlé tọ̀ ya wa Aisha nìyẹn o, tí wọ́n fi ń sọ ọjọ́ orí ẹ̀ di 45 nítorí ọ̀rọ̀ tí Aisha sọ, nítorí owú. Ó pe Khadija lárúgbó. Lẹ́ni Ànábì fẹ́ ní 28 tó kú ní 50 something. Wọ́n wá shift ọjọ́ orí ẹ̀ kó fẹ́ ní 45, ó wá kú ní 65. Tàbá minus 45 kúrò nínú 65 kí ló kúnlẹ̀? Bọ̀bárakù. Tàbá minus 45 kúrò nínú 65 kí ni ó kù? Fún rẹ̀ wò dáadáa, olódò ní Ọlọ́run ó ṣàánú yín. 65, 45, 55, 45, 55, 45, 25, fún rẹ̀ 65, 40, 20, that is 60. Kí ni ó kù? Orí Mubaraku. Orí Mubaraku. 20. Orí ẹ̀ṣẹ̀ pé náà ni tí mo fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ náà, mo fi mú ẹbẹ́ ni. Pé 20 ni ó kù lẹ̀. Tó sì já sí pé, tàbá nìkan wo tí wọ́n gbé kalẹ̀ nì. Tó bá yẹ pé 25 ni wọ́n ló fẹ́, tó ń wá jẹ́ 45. Yóò mọ̀ jẹ́ 20. Ó fi 20 years, ilé ìtútùmọ̀ ìpé ó lè bí lọ́mọ, àti 25 àti 20. Ó fẹ́ ní 28, ọkọ ń jẹ́ 25. Wọ́n ní níjọ́ náà, òun wá wọlé, tó ìyá wa, Hala wọlé, òun wá bínú, ó wá ń gbé ma tazkuru min ajusi min ajaisi Quraish. Báwo lè ṣe máa rántí arúgbó nínú àwọn arúgbó Quraishi? Umarahi shadaqain. Aisha ń sọ bẹ́ẹ̀ nítorí owú, bánàbí ṣe ìrántí ẹni tó ti kú. Halakati fi dar, lẹ́ni ó já sí pé ó parun sílé ni ó ti rùn pálé, ìgbà tó wá ní ọrùn pálé. Aisha, Imam Bukhari ló sọ bẹ́ẹ̀ o. Qad abdalaka Allahu khayran minha. Aisha ni ṣèbọ́lọ̀ tí fẹ́ lọ mí pààrọ̀ ẹ̀ fún ẹ tó dẹ̀ dáa ju òun yẹn lọ. Nínú àdísù yẹn gan-an, tí èèyàn bá lọ́wọ́ Sahih Muslim, nínú àdís 2437, a rí pé àti Bukhari àti Muslim wá wo ń táwọn méjèèjì mú wá ń bẹ̀ nínú hadith àti wọ́n mú wá. Báwọn ṣe mú wá, Imam Ahmad ibn Hanbali nígbà táwọn fẹ́ mú wá nú Musnad wọn àni Aisha, wọ́n ní kana nabiyyu sallallahu iza dhakara Khadija, wọ́n ní nígbà tí Ànábì bá ń dárúkọ Khadija tí ń bá rántí ẹ̀, asna ilayha,
yóò máa kì í, yóò máa ròyìn ẹ̀, yóò máa sọ àwọn dáadáa tó ṣe. Fa ahsana sana'a, yóò sì máa sọ dáadáa yẹn púpọ̀. Rìwáyà kan ni o, rìwáyà kan yẹn náà ni o. Nígbà táwọn fẹ́ sọ, wọ́n ní hálà ló wá kanlẹ̀kùn. La ilaha illallah. Àmọ́ Bukhari àti Muslim wọ́n ní hálà wá kanlẹ̀kùn. Ó wá kanlẹ̀kùn nírú ọ̀nà tí Khadija máa ń gbalẹ̀kùn ló wá, lòun fi bínú. Nígbà tí Imam Ahmad fẹ́ ṣàlàyé, Imam Ahmad yìí náà nínú àwọn àfá Imam Bukhari ni o. Òun ní Ànábì idha dhakara Khadija, nígbà tó bá rántí Khadija, asna alayha fa ahsana sana'a, yóò mọ sọ̀rọ̀ ẹ̀ dáadáa, yóò mọ kí. Qala faghirtu yawman, ó ní owó wá gbé mi jọ́ kan fakultu, mo wá sọ pé ma tadhkur ma aktharu ma tadhkuru wa, báwo ṣe máa rántí ẹ̀ gbogbo gbà. Umara ushadad qad abdalaka Allahu azza wa jalla khayran minha, torí pọ́lọ̀ ti fi ẹni tó lóore jù lọ, ó ti fi pààrọ̀ fún ẹ. Wà máa gbọ́ o. Ànábì wá sọ wípé ma abdalani Allahu azza wa jalla khayran minha, Ọlọ́run ò fẹ́ nìkankan pààrọ̀ fún mi tó lóore jù lọ. Qad amanati bi, ó gbà mí gbọ́. Idh kafara bin nas, nígbà táwọn èèyàn tí wọ́n gbà fún mi. Wa sadaqatni idh kadhabani an-nas, ó gbà pó títọ́ ni mò ń wí. Idh kadhabani an-nas, nígbà táwọn èèyàn pè mí lópùrọ́. Wa wasatni bimaliha, ó fowó ẹ̀ bá mi lò, ó fi ràn mí lọ́wọ́. Idh harramani an-nas, nígbà táwọn èèyàn kọ̀ láti fún mi lówó. Wa razaqani Allahu azza wa jalla waladaha. Idh harramani awladun nisa, níjọ́ náà Ọlọ́run ó fi Khadija ṣe àrísì kí ọmọ fún mi, ó bímọ fún mi, níjọ́ táwọn èèyàn kọ̀ láti bímọ fún mi. Ìyẹn fi hàn yí pé àwọn ìṣẹ̀lẹ̀ yìí ó ń ṣẹlẹ̀ láàrin Ànábì àti Aisha. Aisha, sórí pé ọ̀rọ̀ yìí nísìn, nígbà táwọn máa mú ti bẹ̀yẹn wá, in tí kí wọ́n sọ ni wípé Khadija wọlé wá, Àálàtù wọlé wá ń jọ kan, Aisha wá bínú. Ó wá sọ wípé qad abdalaka Allahu khayran minha, Ọlọ́run ti fẹ́ni tó lóore ju Khadija lọ, ó ti fi pààrọ̀ fún wa Nábì. Àdísì tí wọ́n mú wá nù, tí al-Imam al-Bukhari, tí wọ́n Muslim, tí wọ́n gbà wá. Wọ́n sọ wípé Ànábì yìí sọ fún pé rárá o, ma abdalani Allahu khayran minha, Ọlọ́run ò fẹ́ nìkankan pààrọ̀ fún mi tó jóore jùlọ. Léyìí tó rẹ̀ pé kò sóbìnrin tá Ànábì fẹ́ tó lóore tó Khadija. Àmọ́ nítorí pé wọ́n fẹ́ pa ọlá Khadija rẹ̀, wọ́n sọ ọ́ darúgbó. Wọ́n tún wá yọ ìròyìn pọ́lọ́run ti fi yí tó dáa ju pààrọ̀ fún, wọ́n yọ yẹn náà kúrò. Sọ pé tá a bá wúrú eléyìí nísìn, tá Ànábì sọ yìí pé qad abdalani, pé ma abdalani khayran minha, ma abdalani Allahu khayran minha, Ọlọ́run ò fẹ́ nìkan kan pààrọ̀ fún mi tó lóore jù lọ. Ọ̀rọ̀ yìí àwọn ò mú wá bí àfáà wa bí wọ́n ti mú wá nínú musnadu wọn, Imam Muslim ò mú wá. Táwọn fi mọ̀ wípé Islam Ọlọ́run ti pé nǹkan ẹ̀. Ṣàn pé wọ́n sọ ọ̀rọ̀ ìjọ tí Khawla wọlé, Àlà wọlé, wọ́n wá sọ̀rọ̀ yẹn débi wípé qad abdalaka Allahu khayran minha, Aisha Ọlọ́run ti fi ẹni tó dáa jù lọ pààrọ̀ fún ọ. Kí ló fẹ́ máa rántí arúgbó mọ́ sí? Àdísù yìí náà ni Imam Muslim gbà wá ní hadith 2437. Wọ́n jẹ́ gba èsì tánàbí fún Aisha, wọ́n gbà wá. Ṣé wọ́n rí ní tàbí wọ́n mọ̀? Ànábì dá Aisha lákẹjọ́ náà.
pé kí ní ṣe ẹ́ ó sí lẹ́gbẹ̀ẹ́ rárá ẹ̀ jọra ma abudala ní Allahu azza wa jalla khayra mi ní ọlọ́run ò fẹ́ nìkan kan pààrọ̀ fún mi tó lóore jùlọ ìdí rẹ̀ o Ànábì wa ń sọ àwọn quality rẹ̀ kọ́dí àmẹ́nẹ́ ti bí ìdí kàfàrà bí anas òun nìkan ló gbà mí gbọ́ níjọ́ tí gbogbo èèyàn pè mí ní rárá tí wọ́n láwọn ò ní gbà ìwà Ànábì ọlọ́run ẹ̀ ń ṣọ́bọ̀ ó ní wá sàdàkọ́ tí ní ìdí kàzábà ní anas ó lódodo ni mo ń sọ níjọ́ táwọn èèyàn pè mí lónírọ́ wà wá sá tí níbi mẹ́lì ha ìdí àrámẹ̀ ní anas ó gbówó ẹ̀ lé mi lọ́wọ́ ó ní kí n máa lò kí n máa ná ó fi ṣe ìrànlọ́wọ́ fún mi lórí iṣẹ́ ọlọ́run níjọ́ táwọn èèyàn ṣowó léèwọ̀ fún mi tí wọ́n fún mi lówó wárọ̀ sọ́kà ní Allahu azza wa jalla wà ládàá àwọn ọmọ ẹ̀ lọ́lọ́run fún mi gẹ́gẹ́ bí ọmọ ìdí àrámẹ̀ ní auladun nisa níjọ́ táwọn obìnrin kọ̀ láti bímọ fún mi wọ́yà ìyẹn ń fi hàn wípé Aisha ń bú Khadija pé kí ló fẹ́ gbà lára arúgbó tó máa rántí ẹ̀ mọ́ sọ fún ọmọ yẹn pé kó dúró díẹ̀ pé mo bọ̀ pé mo ti fẹ́ ṣe tán ní kó wọlé kó jókòó sọ́dọ̀ yín mẹ́ẹ̀ ìyẹn fi hàn wípé lára àwọn in tí wọ́n máa ń ṣe nìyẹn wọ́n ṣe ìgbèfàl wọ́n mójú kúrò lára ń tá nẹ́bí fi fún Khadija ẹni kó jókòó sí orí chair lọ́dọ̀ yín mẹ́ẹ̀ níbẹ̀ jókòó mo bọ̀ ókè lọ kó padà ń gbà náà so wọ́n mójú kúrò lára èsì ànẹ́bì tánàbí ń sọ wípé ma abudala ní Allahu khayran minha ànábì dẹ̀ sọ àwọn quality tí ń bẹ lára ẹ̀ tí ó fi mọ̀ pé ìwọ àti ẹ̀ sílẹ̀gbẹ̀ ara yín tí ó bá fẹ́ jowú irú òun nìkan ló máa ṣe kí ni o ló máa jowú sí ilé ìláfimọ̀ yí pé ìyá wa Khadija nínú gbogbo ìyàwó tá Ànábì fẹ́ ó kò sẹ́nìkan tó ní ọlá tó bó dẹ̀ pé nùsọ̀ Bukhari apadà rí nùsọ̀ ìhá ẹ̀ ni pé fadlu Aisha ala nisa ẹ máa gbọ́ politics o wọ́n ní fadlu Aisha ala nisa ọlá tí Aisha ní lórí àwọn obìnrin ka fadli tharidi ala sa'iri ta'am ka fadli tharidi ala sa'iri ta'am ṣe ló dàbí ọlá orí àmọ́ tó ní lórí gbogbo oúnjẹ tó kù torí pé ń jọ́nà oúnjẹ yẹn ló wọ́n jù ló lára jù ìyẹn fi hàn pé lọ́dọ̀ al-Imam Bukhari àti Muslim Aisha radiyallahu ta'ala anha òun ló lára ju àwọn obìnrin lọ àmọ́ tàbáwò á rí pé Khadijatu afdalu min Aisha àmọ́ al-Bukhari wa Muslim wọ́n gbé ọlá fún Aisha lórí Khadija tàbá wá rí irú àdísù àfáwà al-Imam Ahmad nínú Musnad ṣe mọ̀ yí pé wọ́n ti jẹ lọ bẹ́ẹ̀ irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ nínú àdísù ta ló wà nínú kòtò ọ̀rọ̀ Salim irú tí wọ́n ṣe yìí náà ni al-Imam Ahmad ló gbà wá àtàwọn ẹ̀mí àwọn ní tí wọ́n tó bá dẹ̀ lọ sọ́dọ̀ àfáwà Hakimu náà ṣe yẹ pé ìlànà Bukhari Muslim làwọn náà tẹ̀lé wọ́n ní kanat Aisha afqa'u nas wa a'lamu nas wọ́n sọ pé òun ló lọ́lá jù lọ́dọ̀ tí wọn ọ̀rọ̀ ìmọ̀ ni wọ́n sọ àmọ́ kéèyàn lọ́lá kò sírú Khadija àmọ́ lọ́dọ̀ al-Imam al-Bukhari Aisha ló lọ́lá jù Khadija lọ Ọlọ́run ló wá ṣàánú pé kó má já wọn nìkan ni wọ́n gba hadith ẹ wo àfáwà Ahmad nínú Musnad wọn báwọn ṣe má díìsù yẹn wá tí wọ́n yẹ̀nà náà tí wọ́n lè jẹ́ ká mọ̀ ìyẹn ń jẹ́ ká lọ mọ̀ wípé al-Imam al-Bukhari àwọn náà ṣe ìgbìyànjú tí wọ́n sì ní manhaj tí wọ́n tẹ̀lé bí Muslim náà ṣe ní manhaj tí wọ́n tẹ̀lé bó tiẹ̀ jẹ́ pé lọ́dọ̀ àwọn kan wọ́n gbà pé Sahihu Muslim lọ́dọ̀ tí wọ́n gbà kó lálàáfíà ju Sahih Bukhari lọ táwọn kan sì gbà pé Sahih Bukhari òun ló lálàáfíà jù ó mọ̀ nínú àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ èyí tí ọ̀pọ̀ àwọn àfáà yìí tó jẹ́ ìjìmáwò tí Imam Nawawi gbé wá fún wa náà ni pé Sahih Bukhari ni tírà tó lálàáfíà jù láyé kò yẹ kó rí báyìí kó máa fi nǹkan pamọ́
ní nǹkan tó jẹ́ tara ànábì. Ìwò rẹ̀ nu wọn tí wọ́n gbà wá ni wọn tí wọ́n gbà wá wẹ́nu ọ̀bá tí wọ́n gbà wá. Wọ́n ní Hálátù ó béèrè ìyàndá láti wọlé sọ́dọ̀ ànábì, ó sì jọ ọmọ ìyá Khadija. Ànábì sì mọ̀nà tí Khadija máa gbà béèrè ìyàndá tí máa gbà kanlẹ̀kùn. Ànábì ní Allahumma Hálà, ẹni tí ń bọ̀ yóò lè jẹ́ nìkan kan, Hálà ni ó jẹ́. Àìṣà ní fagirtu, ó gbé mi, fakultu mọ́ wá ní ma taskuru mí ní àjúsí mi ní àjẹ́ ìsìnkú kí ló máa sọ̀rọ̀ arúgbó kan náà, àwọn arúgbó Quraysh, àjúsù ẹni tó ti gbó pátápátá. Umarawu Shadaqayn halakati fi dar, ẹni ó ti dilé mọ́ṣú sínú ilé, ó ti bá gbà lọ, ó ti ẹni tó ti bá gbà lọ. Halakati dar, ìgbà tí ó ti bá gbà lọ kò sí láyé mọ́ wa máa rántí ẹ̀. Jọ̀bọ́ta bá ń pè yàn lárúgbó àjẹ́sù àti ń sọ pé ó dilé mọ́ṣú náà nù ni. Ó wá ní kọ́dí Abdullahi khaira, Ọlọ́run ti fẹ́ ní tó lóore jùlọ pààrọ̀ fún ọ, èyí tí Bukhari àti Muslim wínú. Wọ́n jẹ́ parí àdífì yẹn. Tí kìí bá wá ṣọ́lá Imam Ahmad, tí wọ́n padà wá kóòtì àdíìsì lọ́dọ̀ tí wọ́n. Nínú àdíìsù wọn pé Ànábì sallallahu idha zakara Khadija, asna alayha fa ahsana sana'a. Tá Ànábì bá ń sọ̀rọ̀ Khadija, yóò máa rántí ẹ̀, yóò sì máa sọ dáadáa tó ṣe sí tí ò sẹ́nìkan tó ṣe rú ẹ̀. Òun ní fagirtu yawman, owó wá gbé mi ńjọ́ kan, mo wá jẹ owó ẹ̀, fakultu mo sọ, ìyẹn túmọ̀ sí pé lọ́jọ́ tí Hálà wọlé yẹn ló gbé. Òun wá ní ma akthar ma taskuru mara, kí tí wọ́n máa rántí ẹ̀ tó báyìí, ó ti rántí ẹ̀ jù náà. Nígbà Ọlọ́run ti fẹ́ lómi tó lóore jùlọ tó yọ pààrọ̀ fún ọ. Àkílódé Ànábì wá fèsì pé ma abdalani Allahu azza wa jalla khayran minha, Ọlọ́run ò fẹ́ nìkankan pààrọ̀ fún mi tó lóore jù Khadija lọ, nítorí pé kí ni kọ́ jẹ́ àmẹ́nẹ́ ti bí ìnà kàfàrà bí annas, òun nìkan ló gbà fún mi níjọ́ tí gbogbo èèyàn kọ̀. Wà sọ̀dà kọ́tì ni ìdí kàzábà ní annas, òun nìkan ló gbà mí gbọ́ níjọ́ tí gbogbo èèyàn pè mí ló pùrọ́. Wà sátí ní bìmẹ́lẹ̀ ìdí harama ní annas, òun nìkan ló fowó ràn mí lọ́wọ́ níjọ́ tí gbogbo èèyàn sanwó wọn dèwọ̀ láti fi ràn mí lọ́wọ́. Wà razaqani Allahu azza wa jalla waladaha, òun nìkan lọ́wọ́ bá lò láti bímọ fún mi. Ìdí harama ní auladun nisa, níjọ́ tí gbogbo ọmọ àwọn èèyàn, àwọn ọmọ tó ń jẹ́ lọ́rọ̀ obìnrin tó dèwọ̀ fún mi tí ò sẹ́nìkan tó rẹ́dí àti bímọ fún mi. Imam Bukhari ò mẹ́lẹ̀ ìwá àti Imam Muslim, àfi àdísù tí wọ́n padà lọ mú wá, yẹn gbá àdísù ní wá, tí wọ́n padà sọ pé afdalun nas, afdalun nisa, wọ́n lẹ́ni tó lóore jù nínú àwọn obìnrin. Wá máa gbọ́n tí wọ́n sọ. Wọ́n lẹ́ni ó lóore jù nínú àwọn obìnrin, wọ́n ní Aisha ni ẹni tó lọ́lá jù. Wá gbá àdísù tí wọ́n wí. Tó bá sọ Bukhari, wọ́n ní fọ́dùlù Aisha ala nisa, ọlá tí ń bẹ fún Aisha lórí àwọn obìnrin, kàfọ́lì tẹ̀rídì aláṣà irí tọ́ àm, lọ́dọ̀ Bukhari àti Muslim. Tí Ahmadu ò bá gbá ilé yìí wá, kí ni ó wá ṣẹlẹ̀? Kí ni ó ṣẹlẹ̀? Wọ́n ti jẹ lọ bẹ́ẹ̀. Ọlọ́run dákun, ṣíjú àánú wò wá, kó ràn wá lọ́wọ́, mọ́ṣẹ́lé ìláṣẹ mọ́. Kódà nínú rìwáyà kan lọ́dọ̀ àfáàwà Az-Zahabi, nínú Siyaru A'lamin Nubala, tí yàn bá lọ ka volume 2 page 82 ti Ibn Hajar nínú àti àfáàwà Az-Zahabi, bẹ́ẹ̀ tí yàn bá lọ ka Al-Isaba ti àfáàwà Ibn Hajar, tí yàn bá lọ ka volume 4 page 275, wọ́n lá Ànábì ní wallahi, mo fọlọ́hun ọba mi búra ni, ma abdalani Allahu khayran minha, Ọlọ́run ò fún obìnrin kankan rọ́pò fún mi tó lóore jù Khadija lọ. Qad amanat bi hina kafara bi annas, òun nìkan ló gbà mí gbọ́ níjọ́ tí gbogbo èèyàn tí wọ́n kẹ̀yìn sí mi. Wa sadaqatni,
ìdí kàdábà ní anas òun nìkan ló gbà kó dodo ni mò ń sọ níjọ́ tí gbogbo èèyàn pè mí ló purọ́ wọ́n wà sátìlíbì mẹ́lẹ̀ ha ìdí harama ní anas òun nìkan ló fowó bá mi lò níjọ́ tí gbogbo èèyàn sówó wọn dè wọ̀ wà rọ́sọ́kà ní Allahu awladaha ọlọ́run ọba wá fún mi ó fi ṣáàrìsì kí fún mi àwọn ọmọ rẹ̀ wà àrọ́mọ ní awlada nas ó sọ ọmọ àwọn èèyàn tó jọmọ obìnrin àwọn ẹlòmí ó sọ wọ́n dè wọ̀ fún mi. ìyẹn fi hàn wípé kò sírù Khadija àmọ́ nítorí pé wọ́n fẹ́ gbé wá pé Khadija ló lọ́lá jù náà àwọn ìyàwó tá Ànábì fẹ́ ló bí ọ̀rọ̀ tí Khadija táìṣà wá ń sọ láti máa fi yẹpẹrẹ Khadija lójú Ànábì wípé arúgbó ìyíhun ló bí tí wọ́n fi lọ mọ́jú orí Àìṣà Khadija pé ó ti fẹ́ ńgbà tí ó dàgbà ó ti wà lọ́mọ 45 Ànábì 125 tọ́jú orí ẹ̀ sì ń bẹ ní 28 torí pé Ànábì ìyá wa Khadija wọ́n pé 50 tán fi jáde láyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó lálàáfíà lọ́dọ̀ àwọn àfáà aládìí gbogbo ọjọ́ orí wọn between 52 53 ni wọ́n á sọ di 65 kí ìrònú pé wọ́n fẹ́ ní 45 yẹn kó lè ṣiṣẹ́ ọdún méjì péré ni Khadija ló fi ju Ànábì lọ léyìí tó túmọ̀ pé sàwáù ni wọ́n Olúwa Ọlọ́run dákun ṣíjú àánú wọ̀ wá mùsùlùmí kó sì bá wa ràn Ànábì wá lọ́wọ́ gbogbo àwọn àrònú burúkú tá wá dálẹ̀ yìí làwọn ọ̀tá ìsìláàmù wá ń lò lónìí láti máa fi sọ àwọn nǹkan tí ò sí sáàdá Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run bá wa kẹ́ Ànábì Allahumma salli wa sallim alayhi wa ala alihi wa barik Ọlọ́run bá wa kẹ́ wọn ará ilé Ànábì kó bá wa kẹ́ wọn kó bá wa gẹ̀ wọn kó bá wa ṣàánú àwọn tí wọ́n kù láyé nínú gbogbo mùsùlùmí tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Ànábì tí wọ́n ń tẹ̀lé Ànábì eléyìí náà ní ìsìn tó bá wá dọ̀la táwọn ọ̀tá ìsìláàmù kan tó bá wọ́n sì ti ka ọ̀pọ̀ àwọn tírà ìsìláàmù tó wá bẹ̀rẹ̀ sí ní bọ́mọ mùsùlùmí sọ̀rọ̀ báwọn adégún àtàdépọ̀jù tí máa mú ọmọ tí wọ́n yẹn náà òkè kan wá gbérù nǹkan yìí jáde báwo ló ṣe fẹ́ dìfẹ́ǹdì ààrẹ láwọn àsìkò kan àwọn kìrìsìtẹ́nì ò lérò pé ẹnìkan lè máa lo ìwé àwọn kó máa fi kàn fáàtì àwọn èèyàn sínú ẹ̀sìn míì tá a bá wá ṣọ́ra ọjọ́ ọ̀la náà ń bọ̀ àwọn èèyàn bọ̀ wá lo àwọn ìwé tẹ́ ń pè níwé ìsìláàmù yìí tí wọ́n máa fi kàn fáàtì àwọn èèyàn sínú ẹ̀sìn míì nígbàtẹ́ nìkan bá gbé tafsir Ibn Kathir tó ní Ibn Kathir ó ń ṣàlàyé ń bẹ̀ wípé Pọ́ọ̀lù ànábì Ọlọ́run ni tẹ́nìyàn bá wá sọ pé rọ́ ni wọ́n á ní ó wà ní tafsir mùsùlùmí bí ó sì mọ̀ yàtọ̀ nínú tafsir àti al-Qur'an ẹ̀wọ̀lẹ́ wọ́n sọ̀rọ̀ Abubakar lè nísìn ìkan arìndìn kan tí tó hùn náà ń ṣe bí àfá kò wá rẹ̀rí mú wá èébú ló wá bú mi ó wá ní kí làwọn àfá tú àwọn ṣe wà dáwọn kí náà tú àwọn ṣe kàmẹ́lì kí náà tú ọ̀rọ̀ wá dìbẹ̀ ní ìsìn ṣe bẹ́yìn lẹ sọ pé nóò mọ bàbá sọ pé níjọ́ tí ìyá wa Khadija fẹ́ Ànábì ọmọ 28 years ni wọ́n wò níjọ́ tá Ànábì ó sì fẹ́ wọn ọmọ 25 years l'Ànábì nígbà tí wọ́n ó sì jáde láyé ọjọ́ orí wọn ò ju 50 something lọ wọn àwọ̀ 60 mo ti ṣàlàyé eléyìí nì al-Imam Hakim sọ bẹ́ẹ̀ al-Imam al-Bayhaqi àwọn náà sọ bẹ́ẹ̀ mo sì ti mú àwọn ẹ̀rí wá mo ń dárúkọ àwọn tírà ìwọ náà lọ́wọ́ àwọn kútùbù yẹn gbogbo tírà tí mo kà ní tírà àwọn àfáà súnnà ni wọ́n ní àwọn ọ̀rọ̀ tírà Ṣíà ní ń kà irọ́ tí wọ́n máa pa fáwọn èèyàn náà ni Ọlọ́run dákun mọ́ ṣe lè láwìí máa gbogbo yín náà tẹ́ ń wò wá tẹ́ ń bá wá ṣe ètò Ọlọ́run bá wá ṣe orí tí ò ní tán láéláé fún yín so gbogbo yín náà tẹ́ ń bá wá ṣe ìrànlọ́wọ́ fẹ́tẹ̀ Ọlọ́run bá ràn yín náà lọ́wọ́ owó ò ní tán lọ́wọ́ yín ẹ sì mọ́ dáwọ́ ìrànlọ́wọ́ dúró Ọlọ́run ò ní dáwọ́ ìrànlọ́wọ́ dúró fẹ́yìn náà ẹ má bá wa ràn ètò yìí lọ́wọ́ ẹ má bá wa ràn ètò yìí lọ́wọ́ nítorí pé kí ni lásìkò tá a wà yìí nìsín dátà ọwọ́ tí wọ́n fi mú oko kékeré o ẹlòmí ní ìsìn nǹkan mí ni ó tú sí wọ́n à sì fẹ́ lápò lè ẹni Ọlọ́run bá rán ni Ọlọ́run ò rán wọ́n ni so Ọlọ́run ṣe dáadáa fún wa afáwà Rájí Imam
má jẹ́ ó bàjẹ́, ọ̀rọ̀ yín ò sì ní bàjẹ́ bó tiẹ̀ láìkì orúkọ tí mo kọ́kọ́ bá pàdé, má jẹ́ ó bàjẹ́, ọ̀rọ̀ yín ò ní bàjẹ́, tiwa náà ò ní bàjẹ́. Gbogbo ẹni tí ń wò wá àti ẹni tí ń bá wá dá sétò yìí ní gbogbo ọ̀nà, Ọlọ́run ní jẹ́ kọ́rọ̀ tí yín náà bàjẹ́. La ilaha illa Àyìnà Adésànyà, Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn náà kó gbọ́rọ̀ ẹ̀ sísọ. Imam Adam ọ̀nà àrà, Ọlọ́run dákun àrà bí àrà láwọn àrà tó dá, Ọlọ́run kó dá sínú ayé kó wa kó sì dá sínú ayé tí yín náà. Al-Imam Abdul Fattah, Al-Imam Al-Akbar Zakaria, Ọlọ́run járí bàbá pé ọ̀rọ̀ yín ò ní dàrú. La ilaha illallah. Ọlọ́run bá wa ṣílẹ̀kùn oore, yóò bá wọlá ọkọ̀ ìní tí ń jẹ́ Fattahu li khairati lọ́lọ́run, yóò fi ṣílẹ̀kùn oore fún yóò ṣe fáwọn náà. Al-Ustaz Abdulwasi Saad, ọ̀rọ̀ tí yín ò ní dàrú. Saad oríire ní jẹ́ bẹ́ẹ̀, Sàídù náà olóríire, oríire àtoríire, Ọlọ́run dákun mọ́ yọ, ó ti oríire àtoríire mọ́ yọ kúrò nù ìṣẹ̀mí kó wá wa. Àfáà Ògúnlákì Jẹ̀mí Kamil, Ọlọ́run tó dá yín dáadáa, tó dá yín dáadáa, tẹ́ẹ̀kì wo pé mo ní ó kéré kò kéré ń ṣe, Ọlọ́run bá mi ṣoore tó pọ̀ fún yín. La ilaha illallah. Àyìnlá àgàn, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín, má yẹ nìkankan wá lágàn. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Bákan náà, Rising Islamic Society, ọ̀rọ̀ tí yín náà ní dàrú, ẹ máa ga sí ní ẹ̀ ní lọ́lẹ̀, ẹ máa ráìsì náà ní àjọ máa ráìsì papọ̀. Àwọn Ọlánìdé Abdulwasi, Ọlọ́run dákun jẹ́ kọ́lá dé sínú ayé kó wa kó sì má jẹ́ ó parẹ́ mbẹ́. Abdulgafar Muhammad, aláàánú lọ́lọ́run tí máa bá àṣírí ẹ̀dá kó jọ bò wá láṣírí. Mudathir Yusuf, Ọlọ́run dákun dáṣọ àṣírí bò wá, torí Mudathir náà ni onímọ̀ dáṣọ àṣírí bòyàn, Ọlọ́run kó jọ dáàbò wá. La ilaha illallah. Bákan náà, Gbàdàmọ́sí Abdulwasi Alabi, olú Ọlọ́run dákun bá mi gbà yín láàyè kó gbà wá náà láàyè kó ṣe dáadáa fún wa. Lọ́la agbára Ọlọ́run, la ilaha illallah. Táyé Ẹniọlá, Ọlọ́run dákun Ṣẹ́niọlá náà ni Táyé Ẹníbà, Ọlọ́run dákun bá mi ṣàánú yín kó má dojú àdúrà tí yín kó sì má dojú tì wá o. Abdulatif Taufik, Ọlọ́run bá fi yín ṣe kò ń gẹ́ orí, kó fà wá náà ṣe kò ń gẹ́ orí pẹ̀lú gbogbo àwọn tọ́lọ́run kádàrá kí n láǹfààní àti rókọ wọn. Kì í ṣe pé mo fojú kéré oyin o, Ọlọ́run rí mi o, ẹnu ọ̀bá tí mo rí ni asking true way. Ọlọ́run dákun ọ̀nà yìí lọ́lọ́run máa ṣí fún yín o. Alhaji Akala Abdul Fattah, Olúwa Ọlọ́run dákun bá mi ṣíjú àánú wò yín kó má jẹ́ kọ́rọ̀ yín dàrú. Lukmanu Shif, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó gbé yín ga kó má rẹ̀ yín lẹ́ o. Kó wọlá bó ti ṣe fún Lukmanu tọ́lọ́run sọ náà Al-Qur'ani ni, oore tí yín náà lórí tí ó dọ́dọ̀ ọmọ tí ó ràn ọmọ ní Ọlọ́run bá mi ṣe fún yín. La ilaha illallah. Musa Ọ̀jẹ́lábí, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín lọ́lá agbára Ọlọ́run àlìjẹ́ kan ṣe Ọlọ́run. Gbogbo wa tá a jẹ́ wo program yìí mo ṣàdúrà fún o, àtẹni tí ó máa padà wò, àwọn tí wọ́n share, àtẹni tí ó share, torí ẹlòmíì ó kàn wò ní yóò pé ìsọkúsọ ni wọ́n wí, yóò ti wọ́ ohun ìní fẹ́kẹ́ lómi láǹfààní rẹ̀. Àwọn náà Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn, torí pé bá a ti ń wí ó ń bí ẹlòmíì nú pé kí ni ń wí, ẹlòmíì wà gbéǹgbé pé ó fi ń takò àwọn àfà, kí ló fi ń takò àwọn àfà súnnà? Àwọn ọ̀rọ̀ tí mo mú wà yìí ní ìsìn, àwọn ọ̀rọ̀ àfà súnnà ni. Kéèkún wọn èyí ṣàfò ń bí díà, wọn èyí sì ṣàfà ṣíà, àfà súnnà ni wọ́n. So Ọlọ́run dákun kó ṣe dáadáa fẹ́ nìkan kan wa. Bákan náà àfà mi Abdulrahim Abdulmajid Adéwálé, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o. Bákan náà Habibullah ibn Abdulaziz, Ọlọ́run dákun bá wa fẹ́ràn yín kó fẹ́ràn àwa náà, kó sì má fi kórìíra sínú ayé yín. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Bíntín láyé Abdulhawwal, Ọlọ́run bá mi ṣàánú yín, iwájú ni kọ́lọ́run fi yín sí, torí pé awwalu Ọlọ́run ló ní òun ní máa ń fàyàn síwájú, kọ́lọ́run jọ fà wá síwájú kó má fà wá sẹ́yìn. Lọ́la agbára Ọlọ́run àti jẹ́ kan ṣo rẹ̀. Ismail ọ̀sán yìí péjú, Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o, kó bá mi gbọ́rọ̀ yín gbà o, kọ́lọ́run bá mi gbọ́ ti yín kó sì gbọ́ ti wa náà. La ilaha illallah. Eléyìí Ọlọ́run ní fi ṣe àṣemọ́. Bàbá Abdul Markaz, laqad ja'akum ilafi, torí àwọn ni wọ́n ń la ojú ayé, bọ́ta fẹ́ bọ́ta kọ̀ tọ́lọ́run ó padà ṣẹ, àṣírí náà ń tú lójoojúmọ́. Kọ́lọ́run kó ṣàánú fún wa kó ràn wá lọ́wọ́. Kódà àwọn kan sọ wípé wọ́n ní ìyá wa Khadija ń gbà yẹn, kódà wọ́n ní kò tí ì bímọ. Wọ́n láwọn ọmọ tí wọ́n ń ka, àwọn kan sọ bẹ́ẹ̀ o, wọ́n láwọn ọmọ yẹn wọ́n lọ́mọ Hálátù àbúrò ẹ̀yẹn ni, torí àrísì kìíní ń jẹ́ kán gbé lọ́dọ̀ ẹ̀. Torí pé tí wọ́n náà bá wò á rí pé ipa àwọn ọmọ nì, ṣó mọ̀ pé ànábì ni bàbá wọn, kí nípa wọn nínú Islam? Àwọn ọmọ Khadija, kí ni ipa wọn? Ó yẹ ká rórí pa wọn lọ́dọ̀ ànábì tí wọ́n gbé tó sì ń jọkọ̀ ya wọn tó jẹ́ ànábì Ọlọ́run, kí nípa wọn? Ọ̀rọ̀ ọjọ́ mi lè yìí ni àwọn kan tó yà síbẹ̀ ká má yà síbẹ̀ yẹn. Ọlọ́run dákun mọ́ ṣe lè láì mọ́ fún wa, má ṣe lágbọ́ wọn. Gbogbo wa tá àwọ̀ jazakumullahu khair. Laqad ja'akum ilafi dábẹ́, laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw fa qul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa rabbul arshil azim.
بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع من gbogbo àgbàlagbà tí wọ́n ń ṣe dáadáa sí ọba adégbìtẹ ọba mi bọ́lágadé ọlọ́ba mi ṣàánú wọn gbọ́dọ̀ wọn tẹ̀ka gbogbo wọn taofik kọ́lápọ̀ gbogbo ọlọ́ba mi ṣàánú wọn Haji Usman aṣáájú gbòdó rasul ti the king ọlọ́ba wa ṣíjú àrò gbogbo wọn náà Jamiu Adégún Alaba the Christ ọlọ́ba mi ṣàánú wọn má jẹ́ kọ́wọ́ tábà ó má fi fàyè mu la ilaha illallah ọlọ́ba àjórí bẹ́ẹ̀ lọ́la agbára ọlọ́run àtijọ́ kan ṣọlọ èyí tá à ń wí lónìí mọ́ṣíláwì mọ́ máṣíláwì mọ́ fẹ́ wá gbogbo àwa náà tá a wà ń bí ọlọ́ba mi ṣíjú àánú wòye lọ́la agbára ọlọ́run Allahumma inna nas'aluka mujibati rahmatika wa asama maghfiratika wa salamata min kulli ithmin wal ghanimata min kulli birr la tad'a lana dhanban illa ghafarta wala hamman illa farajta wala daynan illa qadayta wala hajatan min hawaij dunya wal akhirah illa qadaytaha ya arhamar rahimin subhanaka allahumma wa bihamdika نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته Ẹni bá sọ wí, wọ́n wà kọ̀wé fáyé. Wọ́n sì kàwá tíra rẹ̀ tó lè ti ṣe. Tòwó lọ bá dúró láwọ̀ àtìlẹ̀ funfun. Ẹ̀yà lòun ní irú ẹ̀ kó ṣe ilé ní. Ádámù, ayé lórí. Ádámù, ayé lórí. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kẹ́wù sọ̀rọ̀ kẹ́. Oníyẹ ọdún kan lọ nílẹ̀ kẹ́wù. Oníyẹ ọdún kan lọ nílẹ̀ kẹ́wù. Fásitì kẹ́kọ̀ọ́ tó ní wọ́n tọ́lẹ̀ rí kẹ́. Ṣèbí ṣẹ́wó Ádámù lọ́lọ́run rán